Saheed Osupa story wọ́n ti wà. In fact, it's because of this story that I became, a lover of Saheed Osupa, because mi ò kò ń ṣe tí mo follow bẹ́ẹ̀ yẹn, ẹ ti understand, because orin wọn ó ṣe gbà nǹkan gbìn, ó le láti àwọn tó lágbára ló mọ orin wọn. So I know he's a musician, he's a Fuji musician, but wọn kì í ṣe tí mo ń follow torí mi ò mọ orin wọn kọ, ẹ ti understand. And mo máa hate kí n máa jẹnu, lọ́ba tí mo máa jẹnu ni mi ò dẹ̀ kí n like, so mi ò mọ orin wọn. But ó wá jẹ́ pé àwọn èèyàn máa ń sọ̀rọ̀ wọn gan. All along I have known that he is a very good musician when it comes to èdè. Kẹ́ mọ̀ pé tó bá ń pe èdè ó yàtọ̀ sí pé èèyàn ń sọ̀rọ̀ lásán. Yes, wọ́n máa láwọn olórin kan máa kàn ń sọ̀rọ̀ ni kò make sense. Wọ́n á láwọn olórin kan entertainer ni wọ́n ní àwọn olórin kan bí ìgbà tí bàbá wa Barrister Àyìndé Barrister tó wà láyé, kí Ọlọ́run ọba kó máa fi ìkẹ́ àti ọlá kó máa bá wọn. When I used to listen to Barrister a lot, and I remember when I met my husband that time, and mo wọnú ká wọn ló bá ń play takafúfèé olóyìnbó làwọn, because ọmọ Sàlẹ̀kó lè ní àwọn kẹ̀wé campus wọn ti wá, ló bá ń play takafúfèé bá ní ẹjọ́ ẹ̀ ní Barrister ni. You can imagine meeting a young girl tó bẹ̀rù pé fine girl ni, kẹ̀rù pé bọ̀tà ni láti Satellite Town tó ń béèrè Barrister. And he was like, Adiola Kitchen, I love you. And he was like, mo tún ní ẹjọ́ tẹ́ ẹ bá ní Barrister dẹ̀ bá mi play Wasiu Ayinde. Those were my musicians. Those were the ones that I, even though, Ìsàlẹ̀kó ni mo ti kọ́kọ́ dàgbà pọ̀ tó mo wà lọ sí Satellite Town. So ọmọ Ìsàlẹ̀kó kọ́ ni me first. Ìtò nǹkan tó bá bẹ̀rẹ̀ sí wá kọ́ wa ní òyìnbó kéékèèké ní Satellite Town. Cough, how are you? So definitely, mo máa Ìsàlẹ̀kó ìwà ní ara mi. You can take a girl from Ìsàlẹ̀kó, but you cannot take the Ìsàlẹ̀kó away from the girl. So when I went into his car, the first thing I said was, ẹ bá mi play Barrister àbí Wasiu Ayinde. And he was like, lọ́wọ́ ẹ̀ka ṣìkélé ni yóò polóyìnbó mo gbé. So anyways, that's just my own background. I loved those two. You understand? When Barrister was alive, because tó bá ń kọ orin wọn máa ń mú ọgbọ́n dání, nǹkan tó pé wà máa kọ orin Barrister every time tó bá wà á máa bá nǹkan tó ń bá ẹ nínú jẹ́, ṣé mọ̀? So like it was like a picture of words. It will preach to your soul about whatever that you were going through. Kò sí nǹkan tó ṣe láyé tó bá gbórin Barrister sí, wàá rí nǹkan tó máa fi wé kan. So that was why I love this music. And and as time goes on, nígbà táwọn ti kú, though mo like Wasiu náà láti ilẹ̀ dádì mi Fuji mi. So when Alhaji left this world, I now became #1 fan of K1 The Ultimate. I'm not his fan, I'm his daughter. I love her. I love K1 so much, and everybody knows. So nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, àwọn èèyàn ti máa ń sọ ti pé Òṣùpá náà tó bá ń gbórin ẹ̀ náà bíi ti Barrister ni and all that, but ohun wọn yẹn ti kọ́ǹkì jù mí, ó ti le jù. Ẹ fún àwọn tó bá gbọ́ Yorùbá gidi ló lè gbọ́ Òṣùpá, so mi ò ń gbórin wọn. But all of a sudden, for the past few weeks now, there's this guy that came on board. His name is Alfa Sunna. Yes, àwọn náà sunkún lẹ́gbẹ̀ẹ́ yẹn, àwọn náà kọjú sí òkè yẹn, ẹ ti rí wọn. Alfa Sunna nìyẹn náà ṣe báyìí, náà sunkún sí Ọlọ́run. À ń gbọ́ story kan nípa Alfa Sunna. This is a blogger on Facebook, mainly on Facebook. And he said pé òun ṣiṣẹ́ fún Saheed Osupa. Ó kígbe jáde, ó sunkún, ó ní gbogbo ẹ̀yin àgbáyé ẹ gbà mí o, tí nǹkan kan bá ṣe mí, Saheed Osupa àti Alfa àmì Ọlọ́run ní képe. Kíni yẹn really touch most Nigerians. Kí ló lè ṣẹlẹ̀? We know Saheed Osupa, as a musician, àmọ́ kan tún ń pààyàn. Kí ló lè fà á tó di apààyàn? Anyway, gbogbo wọn, everybody knows that I love K1. Olawale is my dad. I don't love him, he's my dad. When somebody is your papa, kò kàn tí gbà bí ó ti kọ̀ mí lọ́mọ rẹ̀ di Ọlọ́run kó ṣàánú mi. So now, on a very serious note, èèyàn wá wò pé kí ló lè ṣẹlẹ̀ sí
Alhaji Saheed Osupa of recent wọ́n ní àwọn àtàwọn àfáà kan ń jà lórí ọ̀rọ̀ pé ó ń ṣoògùn kò ṣoògùn, pé wọ́n sọ pé oògùn òun máa ń ṣoògùn. Gbogbo wa náà dẹ̀ la mọ̀ pé kò sẹ́ni tí ò ń ṣoògùn nínú wa. Bẹ́ẹ̀ ni gbogbo wa tẹ́ bá wo gbogbo àyà wa báyìí gbẹ́rẹ́ náà fi tó àwa dàgbà ní sàlẹ̀kù, gbẹ́rẹ́ káàkiri gbogbo àgbẹ̀ gbogbo bọ́dì wa. Àwọn granny mi á ní ogun sọyè ní sàlẹ̀kù, kò sí ọmọ sàlẹ̀kù, gbogbo ẹ̀yọ́ ọmọ sàlẹ̀kù tẹ́ bá wà ń bí ẹ̀sọ́ tó bá fún gbẹ́rẹ́ ìsọyè fún yín rí ní sàlẹ̀kù. So it has always been, it's just that because we are forgetting where we are coming from. You understand? We all have our culture, we have our values, we know where we are coming from. We are traditionalists by nature. It's just that wọ́n ti wá sell ẹ̀sìn fún wa. A dẹ̀ máa ń kọ nǹkan kan nísàlẹ̀ kó pé ìgbàgbọ́ ò pé kémi máa ṣòro, èmi á ṣòro ilé wa o. So for Saheed Osupa, ó ti sọ tẹ́lẹ̀ pé, well, I'm a traditionalist. As much as I am a Muslim, I still believe in, kéèyàn máa ṣe ìṣẹ̀ṣe. So and orin ẹ̀ tẹ́ bá ń gbórin àwọn kìíní ẹ̀ ìgbà tí mo lọ ń gbọ́ àbí ìgbà téèyàn pọ̀fọ̀ ńláńlá ni àwọn orin tó àwọn gidigidi ọ̀fọ̀. So why would somebody come out and say pé òun believe in tradition kẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí àwọn àfà? So he's been having issues with àwọn àfà for some, I think some weeks before this time. And then this guy now came out pé ó tún fẹ́ pa òun. Gbogbo èèyàn ṣe wá wò pé why Saheed Osupa? Then àwa gbọ́ story bọ̀bọ̀ yẹn ní, well, Alhaji Saheed Osupa òun ti ń wá bóun ṣe máa meet ẹ̀ for a long time. Òun wá get to know him through this Alfa àmì Ọlọ́run. And then since tóun wá close mọ́ òun di ẹni tó ń ṣiṣẹ́ fún. Irú iṣẹ́ wo ló wá ń ṣe fún? Ló máa ń ràn òun níṣẹ́ ìdọ̀tí, kóun lọ bú àgbàlagbà, kóun bá lọ bá àwọn èèyàn jà lórí social media. Like I told you, this guy is a blogger, and most bloggers, àmọ́ iṣẹ́ tó ń ṣe. Yabeji Onitinko, you're welcome. So most of them, thank you so much for the gift. Please help me to power tap, everybody. As you come in, power tap, please help me. Ẹ̀yin tí Osupa, tẹ́ bá mọ̀ pé tí Osupa ní ẹ bá mi power tap. Tẹ́ bá mọ̀ pé tí Alfa Sunna ní ẹ bá mi power tap. Ẹ jọ̀ọ́ ẹ help condition mi ṣe gbọ́ ẹ ṣé. So definitely this guy came out, ó ṣàlàyé pé bí Saheed Osupa ṣe ń ràn òun níṣẹ́ burúkú yìí kò fún òun ní kọ́bọ̀, àgàgà nígbà tí òun bá ní ìṣòro. Ó lóun wá discover pé ìgbà tóun bá ti wà níṣòro gan yẹn ni àfà máa ń sá fún, ni Saheed Osupa máa sá fún òun. Kò sí oore kan tí Saheed ń ṣe fún òun. Ó rán òun kóun lọ bú Kọ́lá Olóòtú. Òun bú Kọ́lá Olóòtú. After tóun bú Kọ́lá Olóòtú tán, àfà àmì Ọlọ́run tó yẹ pé òun gangan bíi aláàánú ni fóun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé òun ló mú òun àwọn kan. Thank you gifters. Ó ní ó di pé ìyẹn náà ó tún sọ pé kí aláàánú kó sá fóun. At the end of the day, gbogbo èèyàn pariwo síta, a dẹ̀ rí nínú ibi tó ti ń sọ̀rọ̀, ó release voice notes to implicate Osupa, where we heard Osupa gossiping with him. Ẹ̀mọ̀ kí wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ èèyàn tiẹ̀, kó máa sọ̀rọ̀ pé I will call it pé kí wọ́n máa ṣe èké pẹ̀lú ọmọ inú ẹ̀ pé mama dàbí kí ni bàbá Kollington ò lè kọrin tó Barrister náà. Wọ́n wá ní wọ́n sọ̀rọ̀ ẹ̀mí kọ́ máa fi mí wé Pasuma and all that, gbogbo kìíní yẹn ó play ẹ̀ fún gbogbo àgbáyé wípé meanwhile before then ló ti kọ́kọ́ sọ pé máa tú àṣírí o, gbogbo tó wà lọ́wọ́ mi tí máa tú síta. Well, he's been threatening with this voice note before he now released the voice note. When he now released the voice note, people now were like ṣé voice note yìí ju báyìí náà lọ ni? Gbogbo wa náà la table lẹ agbọ́ voice note yẹn, agbọ́ bí tó ti ń sọ̀rọ̀ kẹ́mọ̀kẹ́ máa gossip, àgbọ̀ nǹkan míì tó wà so much implicating apart from pé èèyàn ń gossip nípa àwọn tọ́jọ́ wà ní industry. Anyway, Saheed Osupa came out, ó fi orin dá lóhùn wípé ṣé ó ju nǹkan tí mo sọ yìí náà lọ ni? Ṣé ó pààyàn fún mi ni tó fẹ́ kí n máa gbọ́ bùkátà ẹ̀, and all that. Now, Saheed did the right thing. He apologized to Kollington Ayinla. Ẹ má gbàgbé o,
nínú voice note yẹn ó sọ pé ṣé Kollington ṣé wọ́n fẹ́ fi orin Kollington wé Barrister ni. Kollington yìí wà láyé wọ́n yìí kọ orin ẹ ti understand wọ́n dẹ̀ King Saheed Osupa wọ́n dẹ̀ ń ṣe wọ́n bíi bàbá wọ́n yìí close ṣe mọ̀ kí wọ́n máa gbọ́ pé ó ń sọ̀rọ̀ àwọn lẹ́yìn then Osupa and Pasuma tó tún gbọ́rọ̀ wọn nínú ẹ̀ náà Osupa and Pasuma they reconciled their friends and kí Pasuma tún máa gbọ́ pé ó tiẹ̀ ń bà mí jẹ́ tó yìí ṣe mọ̀ the guy came out that's ẹ má bínú pé mo pè yín guy o because babe lèmi náà ó ti yẹ yín sá wípé Osupa dẹ̀ jáde ó ní ẹ jọ̀ọ́ ẹ bá mi power tap now I cannot feel you guys I cannot feel you help me to power tap I can't feel you guys please. Osupa jáde ó apologize fún àwọn méjèèjì tí òun sọ̀rọ̀ against wọn that's Kollington Ayinla àti Pasuma fẹ́ pé voice yẹn ṣe mọ̀ kí o gbé voice jáde Nigerians condemned Sunna Alfa Sunna pé ó ṣe máa gbé voice oní voice síta ẹ̀wọ̀n ló fi ń ṣeré yìí pẹ̀lú gbogbo ẹ̀ náà Alfa Sunna yìí dúró lórí ọ̀rọ̀ ẹ̀ nígbà yẹn wípé a ní òun mọ tóun ṣe sẹ́ẹ̀ mo rí níbi tó ti lọ sí orí program kan tó tán ní at least kò tiẹ̀ jẹ́ kán parí ìjà yìí fún yín ẹ mọ̀ pé ọkàn ẹ̀ yìí le as at that time but at the end of the day Alfa Sunna jáde ó bẹ̀bẹ̀ ó apologize ẹ má gbàgbé nínú ọ̀rọ̀ ẹ̀ ó implicate ó gbé voice note ti akíkanjú bàbá Yorùbá kí náà ń jẹ́ náà Alfa Igboho ó gbé voice note Igboho jáde ó gbé níbi tí yẹn ti ń fẹ́ parí ìjà fún wọn ṣẹ̀mọ̀ tí yẹn ti sọ pé mi ò lè dá sí Saheed bí mi nínú and all that ó gbé jáde ó gbé voice note ó dẹ̀ tún sọ gbogbo ọ̀rọ̀ ọlọ́rọ̀ àmì ọlọ́run bó ṣe wicked bó ṣe gbogbo ọ̀rọ̀ yẹn ṣá ni ó sọ síta so he apologized to every one of them initially kò kọ́kọ́ apologize fún àmì ọlọ́run àti Saheed Osupa but later it came out he apologized to them ó dẹ̀ ní kí gbogbo nǹkan má bínú a rí bàbá wa Kọ́lá Olóòtú tóun náà ti bú tẹ́lẹ̀ àwọn náà wọ́n forgive ẹ̀ àwọn náà tún gbé wọ́n tún sọ̀rọ̀ ẹ̀ dáadáa then àwa rí last video was Akeugba Gold ẹ mọ bàbá wa Akeugba Gold yes we saw him tí wọ́n ní káwọn tún ọ̀nà yẹn ṣe gbogbo àwọn àfáà wa ni wọ́n jáde wọ́n dẹ̀ apologize fún Saheed Osupa pé bọ̀bọ́ yìí náà dẹ̀ wà bẹ́ẹ̀ ó dọ̀bálẹ̀ ó bẹ̀ gbogbo wọn ó dẹ̀ tún síbẹ̀. That was 3 days or 4 days ago bí kò ṣe rí ní àná ní àbíjẹta ni mo tún rìn lọ sórí Facebook ní bá rí pé ní bá ń gbọ́ voice kan ẹ̀yin tèmi mo ní kí ló tún ṣẹlẹ̀ pẹ̀lú Alfa Sunna àti àwọn tí ó ti yé yín mo rí Alfa Sunna àbí kí ló ń jẹ́ Sunna àbí kí ló ń jẹ́ Alfa Sunna TV. So ẹ̀dùn ọkàn wọn torí tí wọ́n bá sọ. I said something níjọ́ tí mo kọ́kọ́ ṣe program yìí mo ní Alfa Sunna ní gbogbo ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí tí àwọn èèyàn ní kí wọ́n lọ yọ gbogbo àwọn fídíò yìí kúrò mo ní Alfa Sunna wọ́n ti rí fídíò yìí as a way of making money. Facebook is fully monetized. Ibẹ̀ ló ti ń rí owó fi tọ́jú ìyàwó àtàwọn ọmọ. Number 2, ó fẹ́ go viral and won't go viral already. When any sensational news is there for bloggers, tó bá ní kó mú kíní yẹn wálẹ̀, ó máa ń le. So I knew he was out to make his name with this Saheed Osupa's story. So 2 days ago, he now released another one. That's after tí wọ́n ti bẹ̀bẹ̀ tó ti bẹ̀ Saheed Osupa ó ti yé yín ẹ máa gbọ́. Mi ò rí invitation ẹ kú dédé àsìkò yìí gbogbo títọ́ láǹfààní àti máa wò mí àti gbogbo títọ́ láǹfààní àti máa gbọ́ mi ṣe dáadáa lábàáyín lórí gbogbo awuyewuye tó ń lọ lọ́tún lọ́sì lórí ẹ̀rọ ayélujára. Mo ṣe apology video láti bẹ̀ gbogbo àwọn tí ọ̀rọ̀ kan pé kí wọ́n má bínú pé kí wọ́n forí jì mí tó sì ṣẹ́jú bàbá wa Akeugba Gold táwọn náà bá mi fi àgbàlagbà ara bẹ̀ gbogbo àwọn tí ọ̀rọ̀ ìkàn pé kí wọ́n má bínú kí wọ́n forí jì mí. Lẹ́yìn apology video yìí mo rìnrìn àjò ní on the 17th of April 2026
ẹni mo gbọ́ wípé àwọn agbófinró àwọn ọlọ́pàá pẹ̀lú yúnífọ́ọ̀mù lọ́rùn ni wọ́n wá sí ilé tí mò ń gbé. Wọ́n bá àwọn ọmọ bíbí inú mi, àwọn ọmọ kékeré, ìkan 13 years, ìkan 9 years. Ẹ̀rù bà àwọn ọmọ yìí, wọ́n ń sá kíjokíjo kiri gbogbo inú ilé. Àwọn èèyàn pè mí ládùúgbò pé ó dàbẹ́ ni pé àwọn kan wọnú kọ́ńpáǹdì wa. Àwọn èèyàn lọ bá wọn tó jẹ́ àwọn security àdúgbò. Wọ́n ní ta ni wọ́n wá. Wọ́n ní Alfa Sunna ni wọ́n wá pé àwọn fẹ́ arrest ẹ̀. Kí ló dé, kí ló ṣe? Níbo lẹ ti wá láti wá arrest ẹ̀? Wọ́n sọ wípé àwọn wá láti Kwara State pẹ̀lú aṣọ agbófinró lọ́rùn. Wọ́n fẹ́ wá arrest mi láláì send invitation letter sí mi rárá. Mi ò rí invitation letter o. Lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán, àwọn ọmọ ìsá káàkiri àdúgbò, ẹ̀rù ń bà wọ́n, ń sun ẹkún ní kíkan. Àwọn security àdúgbò wọn lọ bá wọn. Wọ́n lọ bá wọn pé kí wọ́n fọkàn balẹ̀, kò sí nǹkan tí ó ṣe wọ́n. Àwọn ọmọ yìí ń sun ẹkún, àwọn ọmọ kéékèèké wọ́n wà nínú òróró ọkàn. Alhaji Saheed Osupa, mo ti ṣe apology video. Ṣé o Jamiu àmì Ọlọ́run, mo ti ṣe apology video. Àmọ́ ẹ rántí o, mo sìn yín dáadáa, mo sìn yín. Alhaji Saheed Osupa, iṣẹ́ tẹ̀ lè rán ọmọ bíbí inú yín, ilẹ̀ ẹ rán mi pẹ̀lú ẹ̀rí wípé ẹ rán mi níṣẹ́ tí ẹ lè rán ọmọ bíbí inú yín, tí mo sì ń jẹ́ fún yín, aláìgba owó lọ́wọ́ yín. Àwọn tó bá jẹ́ ọ̀gá fún yàn, téèyàn bá sìn wọ́n báyẹn, wọ́n máa ń rán yàn ní London, Amẹ́ríkà, Umura àbí Mẹ́kà. Ẹ̀yin ò rán mi, ẹ wá fẹ́ rán mi ní ẹ̀wọ̀n. Àbí kò sí wàhálà, mi ò sí nílé ni o. Ó wá di pé àtìyàwó àtọmọ wọn ò lè gbénú ilé, wọ́n sá káàkiri àdúgbò lórí kíni ṣé ẹ fẹ́ dọ́lọ́run ọba ni. Mi ò sí nílé ni o. Tí mo bá ti dé, ẹ wá mú mi lọ síbi tẹ́ bá fẹ́ mú mi lọ. Gbogbo ọmọ Nàìjíríà, àbọ̀ mi rèé o, àbọ̀ mi rèé o. Káàbọ̀ Alfa Sunna, gbogbo ẹ̀yin èèyàn wa lẹ ti gbọ́ ń sìn. Alfa Sunna kígbe jáde níjẹta, ó ní ẹ gbà mí o gbogbo ọmọ Nàìjíríà. Ó ní mo ti bẹ Saheed Osupa, mo ti bẹ àmì Ọlọ́run. Ó ní ṣùgbọ́n wọ́n ti wá fi ọlọ́pàá, wọ́n fi ń lé mi kiri. Ẹ gbé bá mi power tap ẹ̀yin tèmi. Ó ní wọ́n fi ọlọ́pàá lé wọn. The question is, ó ti bẹ̀bẹ̀ lóòótọ́. Báwo ló ṣe mú àwọn tí wọ́n ní kí ọlọ́pàá tán invite ọlọ́pàá? Number one, I don't want to judge, but I will just analyze what I have seen here. Tẹ́ bá wò, ó tún refer our back to the fact that òun ṣiṣẹ́ fún ẹ Saheed Osupa. Ó ní Saheed Osupa, iṣẹ́ tẹ́ ẹ lè rán ọmọ bíbí inú yín ẹ rán òun. The question Nigerians should ask Saheed Osupa ni pé ṣé ojúṣe pé bá mi bú èèyàn lórí social media, ṣé ó ní kó pààyàn fóun ni? Then, number two, how did you know wípé Saheed Osupa ló rán àwọn ọlọ́pàá wá kí wọ́n wá gbé ẹ? Number one, ó ti ṣẹ̀ṣẹ̀ apologize, kò tí pé 1 week. How did you know that it was Saheed Osupa and àmì Ọlọ́run ló rán ọlọ́pàá wá? And bó ṣe jáde tó sọ̀rọ̀ yìí, nígbà tó rí tí o travel, you're not in, ìyàwó àtàwọn ọmọ pè pé ọlọ́pàá ń wá ẹ. Next thing, you came on social media to announce it to the world. Ó ti gbàgbé pé àwọn àgbààgbà kan ló pè tán bí ẹ bẹ̀bẹ̀. What happens to Gbogbo? Kọ́lá Olóòtú, àwọn bàbá àgbà tí wọ́n bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ yẹn láti ilẹ̀, kí ló dé tó padà lọ bá wọn? Alfa Sunna, I know you are a young guy. You want to make a name. O fẹ́ lórúkọ, o fẹ́ lówó lọ́wọ́. Ó ní nǹkankan tó wà lọ́kàn ẹ̀ tó ò tíì sọ fún Nigerians. Ó ní nǹkankan tó ń dùn ẹ́ nínú, tó ń dùn ẹ́ tó ò tíì open up about this particular case. Because tó bá jẹ́ pé o bẹ̀bẹ̀ níjẹta, ẹni tó bẹ̀bẹ̀ ò tíì gbẹ́bẹ̀, àbò ti gbẹ́bẹ̀ ò tíì mọ̀. Because definitely tí ìbára yín sọ̀rọ̀ after tó ti bẹ̀bẹ̀. But a rí ní pé lórí social media làwọn bàbá àgbàlagbà yìí wọ́n ti jáde, wọ́n ti bẹ̀bẹ̀ fún ẹ. Tí wọ́n náà dẹ̀ apologize. Táwa náà ṣe show pé gbogbo ẹ̀yin tó wà involved ẹ jọ̀ọ́ forgive ọkùnrin. Why did you rush out immediately to gba phone call? Tó pe Alfa Gbogbo, tó pe Kọ́lá Olóòtú wípé kò báyìí ló ṣẹlẹ̀ o. Kò wá ní mo ti pa àwọn bàbá yìí gan o.
àbí àwọn náà ò dá ẹ lóhùn ló ṣe wá ṣẹ̀ṣẹ̀ wá bá wa sọ̀rọ̀ lórí social media. You can see, to me, it is about you getting social media attention. Wípé ṣàmọ̀ kéèyàn ti rò pé nǹkan tó ti bàjẹ́ kò ṣeé tò mọ́. Bẹ́ẹ̀ mi ṣe rò ni mo ṣe ń sọ o. Ẹ má bínú dáàdì wa Alfa Sunna because ẹ jọ̀ọ́ ẹ má bínú sà. Ẹ mọ̀ ọmọ kékeré mi kí ni mo mọ̀. Ó yé yín. Gold collection Tosin, how are you sis? Ó ti fi hàn, you understand that it is all about the media. Ó fẹ́ say nǹkan kan out to the media. It is either ó ní nǹkan kan tí Saheed Osupa rán ẹ to believe pé ó ní secret ẹ̀ kan lọ́wọ́ tó yẹ pé ó lè bá yí ẹ̀ jẹ́ for life. And you have been trying to get his attention. Kò dá ẹ lóhùn even after tó parí ìjà. A jẹ́ pé ó ní secret kan because tó yẹ pé lórí pé bá mi bú èèyàn ó bá mi bú èèyàn Alfa Sunna èyí tó ti sọ fún wa yẹn a ti gbọ́. Àwọn èèyàn ti sọ pé Alfa Saheed Osupa ṣebí ọlọ́gbọ́n la pè yín kí ló dé tẹ́ máa ní kí ọmọ kékeré kó máa lọ bú àgbàlagbà. Wọ́n ti bú àwọn tó bú àwọn tó condemn àwọn tó believe pé kí ni big deal nínú pé well you are my fan and you can fight for me if you choose to. It's your choice. Tí bá pè é pé abọ́ gbọ́ tí bàbá burúkú bàbá tó pè ní Kọ́lá Olótù tó ń bú mi. It's your choice if you want to fight for me or not. So people have said pé well you decided to fight for him. You understand? You decided to fight for him. So, guy, for you to now say, pé o Jade, o sọ̀rọ̀. Grace, you said, why are they still looking for him with police? That's what he said. Grace, why did he have to come to us to tell us? Why didn't he go back to those people that begged for him? Ṣebí bá àwọn tí bàbá yìí ń gbọ́rọ̀ sí lẹ́nu wà ń ta. Àyìndé máa ṣá olóòkọ bàbá mi ẹ ṣé o tẹ fún mi gift tó lóòkọ. Do you understand? Why did he not go back? Kí ló dé tí ò padà lọ bá Alfa Akeugba Gold? He doesn't want to die in silence. Oh, my darling brother or sister that is under that profile. Wow. Ká ló ti pe àwọn yẹn táwọn ni ò ṣe nǹkan kan sí tó bá kígbe síta pé mo pa Alfa Akeugba Gold gan sí wọn ò dá mi lóhùn o ẹ gbà mí gbogbo ọmọ Nàìjíríà o no kò ìyẹn kọ́. Tẹ́ bá gbọ́ nǹkan tí bọ̀bọ́ yìí sọ Alfa Sunna, believe me, mi ò blame ẹ o. I am just telling you, as I'm just analyzing this. Do you understand? You brought out somebody's private conversation out. Bad enough. Ẹ̀yin wà ń bẹ̀, ẹ̀yin jà lórí ẹ̀. Ẹ̀yin sọ lórí ẹ̀. Àwọn èèyàn yìí bẹ̀bẹ̀. Wo nǹkan tó sọ lẹ́nu ń sìn. Ó ní Alfa Saheed. Ó dẹ̀ mọ̀ pé nǹkan tó lè ran ọmọ bíbí inú ẹ̀ ló rán mi. You are still aggrieved. Pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tó bẹ̀. That means pé ẹ̀bẹ̀ tó bẹ̀ in the first place kò dénú ẹ̀. Ó kàn bẹ̀ nítorí pé àwọn ayé ń condemn ẹ wípé wọ́n lè lọ fọlọ́pàá gbé ẹ nítorí pé conversation tó gbé jáde. So understand? Because ní Nàìjíríà o gbọ́dọ̀ ever gbé conversation between the two of you kò gbé jáde. Phone conversation, you recorded somebody's voice without the person's knowledge and permission and consent, and you played it to the whole world. Believe me, ṣórí bó ṣe ṣe yìí ó dàbí ìgbà tẹ́ pé wọ́n ń sí Saheed Osupa ni. There are no two ways about it. You started recording him since you became his boy. Òun record voice private conversation. See bí bọ̀bọ̀ ṣe ń bẹ̀ sọ̀rọ̀ èèyàn á mọ̀ pé ó close mọ́ ẹ gidi because mo gbọ́ kan tó tún play máa play yẹn sìn. It shows that he really trusted you so much. He believed so much in you. Ó
wàá mọ̀ pé ó nífẹ̀ẹ́ ó ṣe é bí ọmọ bí àbúrò. But you played his voice, you did not care. That means you had an ulterior motive. Wàá rí pé láti wípé o record voice táwọn èèyàn sọ tán yìí blame ẹ. O wá jáde, o ní iṣẹ́ tó lè wọ́n ọmọ bíbí inú ẹ̀ ò ń wọ́n mi, mò ń ṣe fún ẹ o ò dẹ̀ ṣe nǹkankan fún mi. Entitlement. Dandan mo gbọ́dọ̀ là látọ̀dọ̀ ẹni. Mo gbọ́dọ̀ là tí n bá là lọ́dọ̀ ẹ kí wá ni. And I said it the other time. Obólówó rìn yẹn ò ní kó là. Tọ́lọ́hun bá kọ èèyàn sí ẹ. Àwọn ẹlòmíì tẹ́ pé wọn ti ẹ̀ mọ̀ ọ̀rọ̀ sọ tó ẹ tọ́lọ́hun dẹ̀ gbé wọn ga tẹ́ pé ẹnì kan dìde aṣọre fún wọn wàá máa pẹ́ ṣé léyìí mọ̀ ṣe tó mi ni. On the social media. Wàá rí ẹlòmíì they will just see you, they will like you. Kò ẹ bá wọn náà like ẹ Ọlọ́run wọn wọn sílé ayé ẹ ni. Tọ́lọ́hun bá wọ́n yàn sílé ayé ẹ they will use you and dump you. Tọ́lọ́hun bá wọ́n Saheed sí ẹ aṣọre jù báyìí lọ fún ẹ. Only since you met him o lè sọ pé ó fún ẹ lówó gidi kan báwo ló ṣe máa bá olówó rìn for 4-5 years tí ò ní ṣò lára ẹ pé ó bá yàn rìn á jẹ́ pé Ọlọ́run wọn sí ẹ ní o ní jẹ́ kí yẹn jẹ́ ìbànújẹ́ ọkàn tó pé wàá fi wò pé máa bá tiẹ̀ jẹ́ ni. When you move with most of these people it is not because of anything. It's an opportunity for you to make your own name, using their own name to grow. Wọ́n ní wọ́n gangan fún ẹ ló pariwo pé since you started moving with Saheed Osupa, orúkọ ẹ bẹ̀rẹ̀ sí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí mú ẹ. Àwọn tó mọ̀ ẹ bẹ̀rẹ̀ sí mú ẹ. N téèyàn ń lo platform yẹn fún nìyẹn. Ibi tó ti ń tẹ̀lé Saheed Osupa kiri, wàá ráwọn olówó, wàá ráwọn lọ́rọ̀. Tẹ́ pé nǹkan business tó ń ṣe wàá máa gbé sí wọn níwájú. Èmi mò ń ṣe báyìí o, mò ń ṣe panel beating o, mò ń ṣe house decoration o, mò ń ṣe béèyàn ṣe ń lówó nìyẹn. Olówó òkè ní kò ń fúnyàn ní cash. Obìnrin tó bá gbọ́n tó bá fẹ́ olórin ó mọ̀ pé olórin ò ní owó tó fẹ́ fún ẹ wọ́n kàn máa do ẹ ṣeré ni. The next thing tí obìnrin tó rí ẹ̀ bá pé gbẹ́ bá gbọ́ àbẹ̀ á jókòó síbẹ̀ á rọra máa lo orúkọ ẹ̀ á máa fi mọ̀yàn á máa fi ṣiṣẹ́ ìyẹn ẹni tó rí ẹ̀ bá pé. Most people tó bá rí pé wọ́n fẹ́ meet olówó wọ́n fẹ́ wà ṣèkínní pípé nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ alágbára olówó ẹni tó mọ̀ ọ̀tọ̀kùn nílùú. PAs wọ́n ní owó ju ẹlòmíì tó jẹ́ pé CEO ibiṣẹ́ mi. Because wọ́n á lo opportunity pé yes mo wà ní position yìí lénìí tó bá ti fẹ́ rọ̀gà wọ́n ló kó o máa kọ́kọ́ rí mi èmi tó lè máa rí máa wò pé yes you know you need a responsible lady in Nigeria go and find one you know wọ́n máa wò pé yes true ẹni yìí máa fi so he had built a platform for you. I believe pé you will have made a lot of contact through his platform but ìwọ fẹ́ cash lọ́dọ̀ Saheed Osupa. Ó disappoint ẹ kò sẹ́ni tó nú ẹ̀ máa dùn pé yes mo bẹ́ẹ̀ rìn kò sí nǹkan kan tí n bá bẹ́ẹ̀ rìn tí bá pé mi ò rí nǹkan kan lọ́dọ̀ ẹ ṣe bí mo lè gbẹ́rù mi kí n máa lọ tí bá yìí dúró dábì pé mo ìwà hopeful ó ní nǹkan tí mò ń rí lára ẹ ni mi ò ṣe fi ẹ lẹ̀ á jẹ́ pé o láìsí kíkan lára. So for you to have stayed with him for a long time ó wá ní gbogbo àwọn olówó wọ́n rán yàn lọ ìlú òyìnbó so ó fẹ́ kí Saheed rán ẹ lọ ìlú òyìnbó. Ó ga o. Ó náà rán yàn lọ Mẹ́kà so fẹ́ kí Saheed rán ẹ lọ Mẹ́kà. Ó bá ti láwùn straight away ní ìgbà tó ń bá rìn. Ọ̀gá gbogbo àwọn ẹgbẹ́ mi tó bá rán yàn níṣẹ́ kòkó wọn mi níṣẹ́ kúdòrúdòrú yìí ẹ máa fún mi lówó. You did not open up to him pé o fẹ́ máa gba salary lórí iṣẹ́ ibi tó ń rán ẹ. Tó bá pé lóòótọ́ ló mú ẹ níṣẹ́ bí o lọ bá mi bú lágbájá lọ bá mi bú tàmẹ̀dù. But with this voice note ó show with this your video ó show wípé you were expectant of certain things from him and you never got it. Then there is more to this ètò ìṣẹ̀lẹ̀ nìyí.
ó ń sọ bí bàtẹ́ pé ó ní síkírìtì mi tó pé tó bá tú ayé Saheed Òṣùpá máa bàjẹ́. Alfa Sunna, kí ni nǹkan náà tí Saheed Òṣùpá tó wọ́n ẹ àbí tó mọ̀ nípa àwọn pípò yìí? Ó ní láti sọ fáráyé and pé wọ́n lé ẹ káàkiri. How you sure àwọn lọ́rùn? Now you went ahead after tó ṣe fídíò yìí ó tún ṣe another video ẹ máa gbọ́ o. a sọ pé kí ni wọ́n ń wí wọ́n á ní irọ́ ni ó ń pàjọ́ títí tẹ́ni yóò fi parí ẹ̀ dànù. Àgàgà tó bá jẹ́ pé àwọn tó lówó lọ́wọ́ tó lórúkọ tó lókìkí ló ń bá fà á wọn á jẹ́ máa yé wọn sọ pé ní ta bá ṣe nílẹ̀ yìí àṣegbé ká ní mo fẹnu lásán sọ wípé Alhaji Saheed Òṣùpá sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n á ní ìwọ irú rẹ̀ lòṣùpá ọmọ bá sọ̀rọ̀ wọ́n tó play voice note wọn síbẹ̀síbẹ̀ náà ìpìláyé tó ń sẹ́wọ̀n owó ẹ̀dùn ọkàn mi. So you played his voice note láti lè jẹ́ káyé fi sílẹ̀ káyé padà lẹ́yìn ẹ̀ because pẹ̀lú nǹkan tó sọ yìí ó ní pẹ̀lú pé o tún play voice note ó láwọn ayé tún yìí ń blame ẹ̀. That means pé bígbà tẹ́ pé èèyàn kan wọ́n ẹ wá sílé ayé Saheed Òṣùpá láti wá mọ̀ bọ́lẹ̀ ni bó ṣe rí nìyẹn bó ṣe sound nìyẹn. Ó ní how will people believe you tó o bá play voice note yẹn kí ló wà ní voice note yẹn ọ̀hún. And for àwọn èèyàn àwọn ọlọ́pọlọ bó ṣe blame wọ no blame Saheed Òṣùpá. Ìgbà táwọn ṣe fídíò bíbá a sọ̀rọ̀ Saheed a ní bàbá wa no matter what ẹ bá tiẹ̀ máa fún ní nǹkan no matter what now èèyàn lè wà má báyìí kéèyàn jẹ́ bí ẹrú lọ́dọ̀ yín kẹ́ má tọ́jú ẹ̀. A sọ̀rọ̀ bí èèyàn olówó bí olówó ṣe máa ń lo àwọn èèyàn tó wọ́n kì í help wọn. Afitaṣaran fáṣaran afitaṣaran fáṣaran whatsoever. And I believe a lot of people apportioned blame to each and every one of you. But you still believe that pé gbogbo ayé wọ́n gbọ́dọ̀ kẹ̀yìn sóṣùpá nítorí nǹkan tó ṣe yìí. Ó dàbí ìgbà pé wọ́n wọ́n ẹ̀ sílé ayé ẹ̀ láti bá ayé ẹ̀ jẹ́ ni. Síbẹ̀síbẹ̀ àní mi ò lè dákẹ́ kí wọ́n á kú sẹ́ẹ̀ tí kú bá tiẹ̀ máa wá pa ọ̀tá mi tó jẹ́ pé Ọlọ́run bá nìkan ló lẹ̀mí mi ò bọ̀ tí kú bá máa wá pa ọ̀tá mi èmi ò wí màá wí tójú mi rí gbogbo tí mò ń gbé sínú láti ẹjọ́ tí mo ti mo fẹ́ wí síta. Ṣé ń gbọ́ ó ní tí kú bá tiẹ̀ máa pa òun á wí nǹkan tójú òun rí lọ́dọ̀ Saheed Òṣùpá. Alfa Sunna kí lójú ẹ̀ rí wí kò sí nǹkan tó le jù téèyàn gbọ́dọ̀ gbọ́. Sọ nǹkan tójú ẹ̀ rí lọ́dọ̀ Saheed Òṣùpá ṣó ti wọ́n ẹkú lọ pààyàn rí ni ṣó ti ríbi tó ti gbé ẹbọ wípé tó bá tiẹ̀ gbẹ́bọ tó ní ẹbọ rèé o jọ̀ọ́ bá mi gbé ẹbọ yìí kí n máa borí Pasuma orúkọ mi ni kó máa gbọ́ kiri ayé ń ṣerú ẹ̀ bẹ́ẹ̀ ni owó lọ́jọ́ ń ṣe pọ̀ lágbè yẹn ló fẹ́ gbé jáde wípé yes ó ṣe ògùn orí ibi tó ti lọ ṣe ògùn pé orúkọ tòun nìkan ni kó máa gbọ́ báwo ló ṣe mọ̀ pé Òṣùpá náà kì í ṣe tiẹ̀ lẹ́yìn kí lórúkọ ẹ̀ the other guy Pasuma náà kì í ṣe tiẹ̀ lẹ́yìn pé kó bá wọn gbẹ́bọ ó ti yé yín ó ní o fẹ́ wí kí ló fẹ́ wí gangan ó ga ọ. síta mo fẹ́ wí síta ó ti dójú ẹ̀ báyìí ó wá di wípé mo travel wọ́n lé gbogbo àwọn ẹbí mi kiri ìyàwó àtọmọ ò súnlé mọ́ wọ́n tún lọ sí ọ́fíìsì ọ̀dọ̀ mi lénìí wọ́n lọ àrẹ́sì ọmọ ṣẹ́ mi wọ́n lọ àrẹ́sì ẹ̀ lọ sí Alákùkọ police station. ọlọ́pàá ẹ̀lú ọ̀fíìsì náà wọ́n wà ní ọ́fíìsì sí ní àwọn ọlọ́pàá wá láti Alákùkọ wọ́n mú mi pé lórí mi mo tó ṣẹlẹ̀ náà láti Alákùkọ ni ọ̀nà ti wá ṣé ti yé. sọ yẹ kó rí bẹ́ẹ̀ àwọn threatening calls wọ́n pè mí lórí ìṣiríṣi wọ́n dúnkokò mọ́ mi lórí kíni mo ṣe lẹ́yìn apology video ṣe fẹ́ dọ́lọ́wọ́n bá ní àní gbogbo awuyewuye tó ṣẹlẹ̀ tí mo fi voice out láti yọ ọdún yìí mo máa tó release síta láìpẹ́ yìí. Ṣáàrí it's like something is there ó yìí tún sọ ó ní ọmọọṣẹ́ ẹ pé wọ́n wá arrest òun ó mọ̀ bóyá o gba owó lọ́wọ́ èèyàn kan tó ṣiṣẹ́ fún lọ́sẹ̀ wá arrest ẹ̀ o tí ìmọ̀ nǹkan tó arrest ọmọọṣẹ́ ẹ fún and you decided to come out to still say tí ìmọ̀ nǹkan tó arrest ẹ̀ fún o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ you cannot tell bóyá Saheed ló mọ́ wọn nísìn then ó ní òun gba
threat calls. Yes, because Saheed ní àwọn tó jẹ́ fans máa ń ṣe ju ẹni tó rán wọn níṣẹ́ gan lọ, wọn ti ẹ̀ rán ọ̀tá rán wọn níṣẹ́. Tí ì rí ibi tó pé mo fẹ́ sọ nǹkan kan fún yín ní èyí, àwọn fans K1 the ultimate bàbá tèmi wọ́n ti pè mí rí wípé Àjọkẹ́ àyú mo ní kí ló dé, wọ́n ní kí ló dé tó ọ̀rọ̀ alájì tó ń sọ, mo ní ìdí. Can you imagine the passion fans have when it comes to ẹ̀ńtọ́nífẹ̀ẹ́? Mi ò sọ̀rọ̀ dádì mi bá dìrì, gbogbo yín mọ̀ mo love wọn dákú, ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ wọn pé kò kàn sọ òótọ́ ọ̀rọ̀, àwọn fans wọn die hard fans ló ń perú wọn. Ohun tí gbà tí mo pè kan pé uncle èmi lè ń threaten, lè threaten mi torí mi ò kì í ṣe ọmọ ògbóró. Kí ni mo ṣe, kí ni mo sọ nípa K1? Ẹ ti understand? Ṣé K1 rán wọn ṣẹ́ ni? K1 ò tiẹ̀ mọ̀ pé wọ́n bá Àjọkẹ́. K1 ò tiẹ̀ wọ́n anybody ń ṣẹ́. But that is the love they have for K1. And so ẹ̀rí tí K1 bá kẹ̀yìn séèyàn kan, gbogbo àwọn fans ẹ̀ máa kẹ̀yìn sí ni, wọn bí ẹrẹ́. Bó ṣe máa ń rí nìyẹn, àwọn tó ń kọ̀ lẹ tó ń threaten lẹ, those are àwọn fans Òṣùpá, die hard fans Òṣùpá. Tó believe pé orò kó máa bá tiẹ̀ jẹ́ ni, àwọn bá tiẹ̀ jẹ́. And kò ṣe ní Nàìjíríà nìkan, all over the world ni. Tó bá ti nífẹ̀ẹ́ èèyàn, ìfẹ́ àníjù, they can do anything for that musician. Òṣùpá àwọn anybody pé kó wá bá ẹ, ìwọ náà mọ̀. Nígbà bàbá Gébú, bàbá Kọ́lá Olóòtú yẹn, àìmọye àwọn fans Òṣùpá tó ń ṣe fídíò oríṣiríṣi jáde tó ń bú bàbá Kọ́lá Olóòtú. Ṣé bàbá Kọ́lá Olóòtú náà fẹnu ara wọn sọ? Bàbá Kọ́lá Olóòtú ní ìgbà tí gbogbo kinní yẹn kọ́kọ́ dé, just like you are seeing views now, bí wọn náà ṣe ń rí views táwọn èèyàn ń gbé fídíò ẹ tó ń go viral, exactly nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Olóòtú nìyẹn. Bàbá yẹn ní òun rí views, inú òun dùn, lòun tún bú Saheed sí pé so tó bá ti bú ọmọ ológo, ògo ẹ̀ máa rise. Ó ní next thing, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí unfollow òun, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí unfollow òun, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí unfollow òun. That is the power of fan base. When they love you with all your faults. They don't care. The same thing ló ń ṣẹlẹ̀ sí ẹ yìí. Ṣé Saheed, kí Saheed Òṣùpá tó lanu sọ̀rọ̀ pé unfollow bàbá Gébú, àwọn tó máa unfollow bàbá Gébú ti unfollow bàbá Gébú bí wèrè. Ó ti yé ẹ. Now you said wọ́n wá ń threaten ẹ. It is because wọ́n believe pé o fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. Èmi ò kì í ṣe fan Òṣùpá, ó mọ̀ torí mi ò mọ̀ rí, but mo ti tẹ̀lé wọn Olúfimọ nítorí ọ̀rọ̀ ẹ náà ló dẹ̀ jẹ́ kí n mọ̀. And báwo ẹ ṣe máa jẹ́ kí most people gan kó tún ní sympathy fún nìyẹn. The sympathy is like, so kéèyàn máa ṣọ́ra fún ọmọ tálíkà, bó ṣe máa ń rí nìyẹn. The sympathy tí wèé mi ní fún nísìnyí ni pé kí ni big deal, kí ló sọ, kí ni àfisẹ́ pé ó ní nǹkan mi tí mi ò tí ì gbọ́, but tó bá pé lórí nǹkan tó play fún wa yẹn ni, ṣé o lè tó yẹn ni? Ní tí mo ṣe tẹ̀lé Olúfimọ nìyẹn because mi ì mú orin yẹn. The same thing tó ń ṣe yìí ló ń propel ẹ̀ to goodness ní tó bá mú. Ó lè ṣe síta láìpẹ́ yìí, gbogbo ayé máa gbọ́, gbogbo ayé máa gbọ́, gbogbo ayé máa mọ̀. Tó bá jẹ́ pé àwọn ni sí wọn lè gbarú ẹ̀, tó bá jẹ́ pé àwọn ni sí wọn ní ti voice out ti pẹ́ téèyàn ọba. Kí ni nǹkan náà? Ẹ gbọ́ nǹkan tó lóun fẹ́ gbé síta yìí o. You could see that ó yìí sọ pé if I release these things, tí ẹ máa bàjẹ́ ní Saheed Òṣùpá. Òun mo sọ pé ó dàbí pé láwọn kan tó mọ̀ òun ẹ sílé ayé Saheed. It is not about anything. I will be surprised lápẹ́ kò ṣe èèyàn kan ló rán ẹ sí. Wọ́n rán ẹ sí ilé ayé ẹ̀, o dẹ̀ monitor ẹ̀, o make sure pé o deliver. Tó pariwo síta wọn ni ó yẹ kó ti pariwo, ó lè táyé lọ́rùn, ṣùgbọ́n màá sọ gbogbo tójú mi rí tí mo ti ń bọ̀ mọ́ra láti yọdún yìí. Màá sọ sí tàǹbà ẹ̀ tó bá jẹ́ pé ìnìkájọ George tí wọ́n ti wá dé láti travel. Màá lọ tẹ́ndà ara mi sí police station. Ẹ má dààmú, mi ò bẹ̀rù, mi ò jáyà, mi ò sí nílé ni tí mo bá ti dé, màá wá yọjú sí yín. Ẹ má tẹ́tẹ́ àwọn ẹbí mi kankan. Ẹ má lé ìyàwó àtọmọ ìgbà tí wọ́n sọ pé wọ́n wá sílé mi lánàá. Ọmọ mi sọ pé ìgbà tí òun bọ́ta sí wọn nínú compound,
wọ́n fi ọmọ mi sínú compound wọ́n tún wá dáwọ́ nínú yàrá wọ́n wọ pálọ̀ mi sitting room mi wọ́n tún lọ sínú yàrá mi ẹ dákun mi ò gbé ẹrù òfin sílé o tí nǹkan kan tí máa ti fi nǹkan kan pamọ́ sínú yàrá mi àwọn ni o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba o. Nigerian police àfàsùn náà ti fẹjọ́ yín sùn wá o àwa dẹ̀ máa ganu sí i wọ́n ní ẹ fi ọmọ àwọn síta ẹ wọnú yàrá àwọn lọ kí lẹ lọ tì bọ́nú yàrá wọn ṣe lọ gbẹ́rù òfin síbẹ̀ ni tẹ má lè rí powder nínú yàrá wọn létà o ó ń kígbe nísìnyí o ok. wọnú yàrá mi wọ́n wọnú pálọ̀ mi tí ò sẹ́ni kankan bẹ́ẹ̀ nítorí Ọlọ́run ọmọ kékeré ọmọ 13 years nìkan ló dó síta àwọn dẹ̀ wọ́n síbẹ̀ kí ló dé kí ni mo ṣe fún yín kí ni mo rà ń gbá yín wọ́n tó lọ sọ́fíìsì mi wọ́n lọ arrest ọmọọṣẹ́ mi lénìí after be 3 hours wọ́n ṣe wàá release police station sọ yẹ kó rí bẹ́ẹ̀ kí ló dé kí ni mo rà ń gbá yín ṣe fẹ́ dọ́lọ́wọ́n bá ní. ó dẹ̀ ṣàlàyé fún wa kí ni wọ́n sọ pé ọmọọṣẹ́ ẹ̀ ṣe tó fi gbé kí ni nǹkan tọmọọṣẹ́ ẹ̀ sọ ó yẹ kó lè sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé when he was arrested wọ́n béèrè mi wọ́n dẹ̀ sọ pé torí nǹkan tí bàbá tí mo ṣe ni kí náà sọ fún ọmọọṣẹ́ ẹ̀ wọn kàn lè arrest without any cause or telling him nǹkan tó ṣe tó fi arrest ẹ̀ tó dẹ̀ fi lẹ̀. bó tí mò ń gbé sínú mi ò ní kú ní silent màá fọ́ ìsà ọ̀tún màá sọ síta kó tó di pé màá lọ tẹ́ndà ara mi sí police. kí ni nǹkan náà sọ fún wa ṣé Saheed Òṣùpá fọmọṣẹ́ ṣó ni ṣó fìyàwó ṣẹ́ ṣó ni ta ló ṣèkà fún nínú industry ìyẹn la fẹ́ gbọ́ ṣó wà nínú àwọn tó ń gbé àbò ní àjàalẹ̀ jẹ́ ká mọ̀ tó bá lájàalẹ̀ ìyẹn la fẹ́ gbọ́ because tá bá rí àbàyéjẹ́ ní Nàìjíríà àwa yìí máa sọ̀rọ̀ àwa náà máa bú inú wa ò dùn bó ṣe ń gbé ọmọ ọlọ́mọ tó ń fọmọṣẹ́ ṣó ní àjàalẹ̀ tó ń kó àwọn èèyàn lọ ni we will support you and make a voice for you tá bá gbọ́rù yẹn torí ẹ̀rù ń bà wá a gbọ́ pé àwọn aláyé náà ní àwọn àjàalẹ̀ kan ṣé Saheed lájàalẹ̀ ni sọ fún wa ṣé Saheed Òṣùpá lájàalẹ̀ ó ní tó ti ń pààyàn ó wà lára àwọn Boko Haram tó bá ti jẹ́ yẹn ni let us know and you will see Nigerians supporting you àfi àwọn ẹni bí àfikà èèyàn ló máa gbọ́ pé Saheed Òṣùpá ó ní àjàalẹ̀ ó pààyàn ó fi èèyàn ṣe ẹbọ lójú ẹ tó dẹ̀ ní evidence tó máa bú ẹ láyéláyé a máa sọ fún ẹ pé ò ṣe ó bá wa gbé ọ̀bàyéjẹ́ kan ó gbé jáde àbò ń jáde ọmọ kékeré tó bá jẹ́ pé pídò ni sọ fún wa gbogbo àwọn ìwà ìbàjẹ́ nínú Nàìjíríà we will be against him and we will support you bó ṣe wù mí mo fẹ́ gbẹ bí ẹja gbígbẹ ẹ̀yin tèmi as you are watching me bí mo ṣe ń ṣèké yìí ẹ rí i pé ọrùn mi ti ń gùn díẹ̀díẹ̀ àní mo máa gbẹ bí ẹja gbígbẹ ni Sparkling Beauty LLC fún gbogbo ẹ̀yin obìnrin tí ẹ ti lose confidence in yourself you think you're getting too big and then you cannot even perform your role as a wife in the house because ojú yín gan kò rí òbò gan mọ́ ikùn yín ti bo òbò mọ́lẹ̀ call me DM me yes I have the products that you can use Sparkling Beauty LLC you are struggling with your weight you have high blood pressure you have diabetes my dear ò ń kó oògùn jẹ bí wèrè ni obìnrin ọkùnrin ẹ pè mí weight loss yìí nìkan kan o I've just started this is my 2nd week and believe me mo máa gbẹ máa wá fine máa wá le máa wá ṣakọ àní summer yìí skin mi á tún máa glow ẹ ní dá mi mọ̀mọ́ sparkling ni to God for you men too most of you even daddy wa Saheed Òṣùpá ẹ má bínú o daddy sparkling ni kẹ́ wá lò ẹ̀yin tí Saheed Òṣùpá ẹ lè ṣe wọ́n ní favour kẹ́ rà fún wọn ikùn wọn yẹn mo mọ̀ pé owó ló ń sọ̀rọ̀ bọ̀ wọn ní ìdẹ̀ torí tíkùn ọkùnrin tó bá ti tu èkíní jù oko máa ń sá wọlé ni
Fún all men that you know that your wives, you are depriving them of okonla. Call me because you need these products. Okay? Ṣẹgbọ́, ẹ ṣe gan ni. Ẹ pè mí. Ẹ kàn máa rí àwọn ìyàwó yẹn máa lọ dóko ń ta ni. Oko ti sá wọlé, ikùn láàrí, ẹ dẹ̀ máa complain, obìnrin ti tóbi jù. Ikùn yìí náà jẹ́ kókó wọlé. So please, now let's go back to Alfa Sunna. Alfa Sunna, ó wá jáde tán, mo dẹ̀ ti sọ fún ẹ, èmi á dúró tì ẹ́, màá bẹ́ẹ̀ pariwo síta, màá ní Alfa Saheed Osupa, gbogbo orin tẹ́ ń sọ pé yes, if you want anything, just DM me, send me a DM that you are interested in that, and I will direct you to the person that is in charge. It's based in America. It's not cheap, it's not a cheap product, but it's something that is very, very effective. Okay, now my darling people, èmi máa bẹ́ẹ̀ bu, máa sọ̀rọ̀ ẹ̀ pé because àwọn náà ń jáde, no one sọ òwe oríṣiríṣi fún wa, no ń kọrin fún wa, àṣé ìwà àbàjẹ́ wà lọ́wọ́ wọn. Tó bá yẹ pé kò ṣe ju pé gossip is normal. Wọ́n ní tá bá rí ẹ lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ la máa ń dà, gbogbo eléyìí kò tí make sense, but go on. Wọ́n fẹ́ fi àjẹmí nítorí pé mi ò lẹ́nìkan, wọ́n ti gbàgbé pé mo ní Ọlọ́run ọba tó jọ gbogbo wa, tó ju gbogbo ẹ̀dá lọ. Wọ́n wá rán àwọn ọlọ́pàá wá láti Kwara State pé kí wọ́n arrest mi lẹ́kọ̀ọ́, Kwara State yìí, wọ́n wá arrest mi lẹ́kọ̀ọ́. So yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n fẹ́ gbé ẹ lọ Kwara látẹ̀kọ́, kí ló ṣẹlẹ̀ ẹ gbọ́? Ẹ fẹ́ kó gbàgbé ẹsẹ̀ wọn ní Kwara ni. Àwa kò yé wa o, bóyá Kwara ló ti ṣe èèyàn, bóyá ẹni tó ṣẹ̀, bóyá Kwara ló ń gbé, a lè sọ. Èbí bí téèyàn bá ń gbé ló ti máa lọ́ọ̀jì complain. Àsìkò lẹ́tọ̀ọ́ mọ̀ pé voice note yẹn mi ò betray o, mi ṣe betrayer o, mi kì í ṣe betrayer. Ṣùgbọ́n tí mo bá release eléyìí ẹ̀ tó mọ tí mò ń sọ, tó bá jẹ́ pé ẹ̀yin ṣe lè gbàrú ẹ̀, ṣe é máa dákẹ́ tẹ́ fi kú dànù àbí fún gbogbo. Ẹ̀yin tèmi o, voice note yìí ó wá release ẹ máa gbọ́. Àwọn èèyàn tó ń sìn, ẹ wá wá sí àmì Ọlọ́run náà. Ṣé ní voice note èyí tó ní ẹ̀yin èèyàn, kálẹ̀yìn ni ṣe lè gbàrú ẹ̀, ẹ máa gbọ́ voice note yẹn, kí gbogbo ẹ̀yin èèyàn, don't be biased, just say it the way it is. Ẹ máa gbọ́ voice note yẹn. Ṣé kò jọra wọn? Ẹ ká jọ fídíò yẹn. Adamson. Màmá tó bí mi lọ́jọ́ kó yára pé wọ́n jọ jókòó papọ̀ lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ẹni tí Osupa jẹ́. Ṣé rí Alfa àmì Ọlọ́run ó ń preach that ó ń ṣe wáàsí yẹn ní Alfa Sunna kọ́kọ́ play fún wa. Ó ní ká gbọ́ wáàsí yẹn, ká wo nǹkan tí Saheed sọ fún òun nípa Alfa àmì Ọlọ́run. Kí n bá forí gbárí látara Osupa tí mo fi sẹ́, ẹ wo tí Osupa sọ fún mi nípa ṣé òjámẹ́ àmì Ọlọ́run àti bàbá tó kú yẹn tí wọ́n pè ní Adamson. Ẹ wá sí àmì Ọlọ́run náà, ṣé kò jọra wọn? Ẹ ká jọ fídíò yẹn. Adamson. Màmá tó bí mi lọ́jọ́ kó yára pé wọ́n jọ jókòó papọ̀ lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Kó tó di pé mo láǹfààní àti mú màá mi sí ọ̀dọ̀ mi lẹ́kọ̀ọ́. Gbogbo ẹni ó súnmọ́ mi mọ̀ pé mo ní ìyá tó bí mi o. Ṣùgbọ́n ìyá mi tó tún jẹ́ ìyá fún mi ní Èkó tí wọ́n lè lọ mẹ́jọ mi bá tó máa pé mò ń bọ̀ wá nísìnyí tí màá sá jáde pé ẹ mọ́jọ́ bá mi ò fẹ́ wàhálà o. Alájà Balikisa Adamson. Ìyá mi lẹ́yìn ìyá mi lójú ìyá mi pàápàá. Ẹni tí Osupa. Ẹ̀yin tèmi, this is the main secret tí ó ń sọ, the main secret tó ní ìtorí ẹ̀ gangan lẹ̀rù ṣe ń ba òun lòun ṣe pariwo síta. Ẹ má gbàgbé o, ó ní Saheed Osupa sọ fún òun wípé Alfa àmì Ọlọ́run ó máa ń ba tèèyàn jẹ́. Ó ní Alfa àmì Ọlọ́run wípé ó ní èèyàn kan tó ní òun ṣe oore fún, wípé ìgbà tẹ́niyàn wá mọ oore, òun make sure pé ẹni yẹn gbogbo nǹkan ẹ lọ tó fi kú nílé ayé. Ó ní Alfa Saheed Osupa ló sọ yẹn fún òun nípa àmì Ọlọ́run. Nǹkan tó wá ba òun lẹ́rù ni pé àmì Ọlọ́run yẹn òun ti wá lọ ṣẹ́ nípasẹ̀ ẹni tóun lọ bú, Kọ́lá Olóòtú, which Saheed Osupa ló rán òun sí. Saheed Osupa ti parí ìjà pẹ̀lú wọn, kò help òun mọ́. Ó lóun máa fún òun láàfáà kan tó máa help òun, kò help òun.
ó wá fẹ́ substantiate claim yẹn, ó wá play voice notes yìí. This is the voice note tó ń gbé nínú tó fẹ́ ṣàlàyé fáráyé. Tó bá pé kò ń ṣe léyìí á jẹ́ pé nǹkan míì tún wà ń bẹ̀ o, bọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba ẹ kọ́kọ́ bá mi gbọ́ nǹkan tí mi ò ní stop ẹ̀ mọ́. ẹni tí Òṣùpá jẹ́ kí n bá forí gbárí látara Òṣùpá tí mo fi sẹ́ ẹ wo tí Òṣùpá sọ fún mi nípa Ṣéhù Jámíù àmì Ọlọ́run àti bàbá tó kú yẹn tí wọ́n pè ní Adamson. Ẹ wá wo wá sí àmì Ọlọ́run náà ṣé kò jọra wọn? Ẹ ká jọ fídíò yẹn. Adamson màmá tó bí mi ló jókòó yẹn rí pé wọ́n jọ jókòó papọ̀ lẹ́gbẹ̀ẹ́ ara wọn kó tó di pé mo láǹfààní àti mú màá mi sí ọ̀dọ̀ mi lẹ́kọ̀ọ́ gbogbo ẹni ó súnmọ́ mi mọ̀ pé mo ní ìyá tó bí mi o ṣùgbọ́n ìyá mi tó tún jẹ́ ìyá fún mi ní Èkó tí wọ́n lè lọ mẹ́jọ mi bá tó máa pé mò ń bọ̀ wá nísìnyí tí màá sájáde pé ẹ̀mọ́jọ́ bá mi ò fẹ́ wàhálà o Alájà Balikisi Adamson. Ìyá mi lẹ́yìn ìyá mi lójú ìyá mi pàápàá òun ló jókòó Alájà Balikisi Adamson. Gbogbo wa la mọ̀ wípé lóòótọ́ òun lọ kẹ́yìn nínú òpó Islam hajjul bait liman istata'a ilayhi sabila. Ọlọ́run ní ẹ̀dọ́ Mákà ẹni Ọlọ́run bá fi rọ̀ lọ́rùn ẹni Ọlọ́run bá lànà fún ìlànà fún yẹn ò túmọ̀ pé wọ́n ló kówó ẹjọ́. Mákà tí èmi kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ ayé mi pé mo kọ́kọ́ lọ ṣe ìdá Kàábà Ọlọ́run Alájà àti ọkọ wọn Muhammad Adamson àwọn ni wọ́n rán mi ní Mákà. Ó dẹ̀ jẹ́ àràfà Jímọ̀ ní year 2006. 2018 years ago ni mo ṣàràfà. I was 15 years old. Ọmọ 15 years ni mi lọ́dún tí mo kọ́ sí àràfà. Ọkọ wọn ó ti dolóògbé bí máa ń bẹ láyé lónìí. Àrà tí gbogbo wa ń dá yìí ó kéré lẹ́gbẹ̀ẹ́ yìí tí Muhammad Adamson máa dá níbí. Adamson lè mọ yí láti ẹnu lẹ̀kùn yẹn débí pẹ̀lú dúró. Àjọ jẹ kóró èmi àtẹ̀bí wọn. Àjọ jẹ dùnú èmi àtẹ̀bí wọn. Àwọn àsìkò kan wà tí àdánwò Ọlọ́run dé gbogbo èèyàn túká. Ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ̀bẹ̀ padà pé kinní kan ni ọ̀rọ̀ lọ́kàn wà yọ ẹnìkankan o. Ṣùgbọ́n gbogbo èèyàn túká fọ́kọ wọn. Gbogbo èèyàn túká lẹ́yìn ìyá yìí. Mo dúpẹ́ pé dòní Ọlọ́run fún mi láǹfààní pé lójú ayé àti lẹ́yìn ọkọ wọn mo sì dúró pé ọ̀rẹ́ mi ni ẹbí yín mi ò dẹ̀ ní jáwọ́ lọ́rọ̀ yín láéláé. Allahu akbar. Alhamdulillah. Ọlọ́run máa àkọsílẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé nípasẹ̀ oore ẹ̀dá máa ń rádánwò lóòótọ́ ọkọ wọn rí àdánwò nípasẹ̀ oore kọjá pé bàbá mọ̀ pé bẹ́ẹ̀ lòpin oore yẹn máa rí ni àbá pé ọba sì ṣèkà lérí ọ̀rọ̀ eléyìí o ọba sì ṣèkà ọba sì dájú ọba sì kúkú yàwọ́ délẹ̀ kọ́ ọmọ sóore yìí ọ̀sẹ̀ oore náà èsúrú pàdídà ńlájà ajá pàdídà ńlọlọdẹ Ajá Balikisi òní ìsọjú ẹkún ẹ̀rín ni ayọ̀ la fẹ́ yọ̀ lónìí ó dá mi lójú bí tọkọ yín bá wà ẹ̀mí rẹ̀ ó wà kíyèsí ẹ̀mí rẹ̀ ó mọ̀ kí wa pé ẹ̀ ṣe àwọn ọmọ méjì tọ́lọ̀ ń fún yín Ṣèkínà àwọn ọmọ wọn ṣe dáadáa ìjọba Adamson kú mi ò sí lórílẹ̀‐èdè yìí ọ̀tún ṣẹ̀ṣẹ̀ ń dá ìgbà padà fún ìyá yìí gbogbo ògbò tẹ́ bá wà ẹ máa bẹ̀rẹ̀ òkè mọ́sáìsà nígbà tájú lọ Ọlọ́run tún dé títí tó ń pọ̀ wá bá Adamson ìjọba Adamson kú mi ò sí lórílẹ̀‐èdè yìí ọ̀tún ṣẹ̀ṣẹ̀ ń dá ìgbà padà fún ìyá yìí gbogbo ògbò tẹ́ bá wà ẹ máa bẹ̀rẹ̀ òkè mọ́sáìsà nígbà tájú lọ Ọlọ́run tún dé títí tó ń pọ̀ wá bá Adamson kò sí ohun tá a fẹ́ sọdowó láti lè fi ra ẹ̀mí nígbà tí gbogbo ohun tá a lè sọdowó tán last card Ọlọ́run wá ní lè sọdowó ọ̀hún àtàbà ẹ̀mí gangan wá ṣẹ̀ṣẹ̀ tán níjọ́ ohun tẹ́lẹ̀ omi ọ̀ya wèrè níbà wèrè pé kí ló wá kù. Ó refer our back to this wáàsí nígbà tí ẹni tí ó ń refer sí wípé Saheed Òṣùpá ó sọ fún òun pé there was one person tí bọ̀bọ̀ yìí lòun ṣàdúrà fún tó ní owó ìyẹn àmì Ọlọ́run gbà tó wá ṣẹ̀hún òun wá dá sẹ̀ríà fún ó wá mọ̀ọ́mọ̀ play voice notes ó wá play ibi tí bọ̀bọ̀ yẹn ti ń dá àmì Ọlọ́run níbi tó ti ń ṣe wáàsí pẹ̀lú ìyàwó máà yẹn
tẹ́ bá rí nínú wáàsí ẹ̀ ó sọ bí bọ̀bọ̀ yẹn ṣe máa up àwọn èèyàn, that's Alhaji Adamsi yẹn, wọ́n náà popular gan ìyẹn ẹ̀yin tẹ́ bá mọ àwọn Muslim, wọ́n náà dẹ̀ máa ń ṣoore. Òun náà sọ ó lóun ló wọ́n òun lọ Mẹ́kà nígbà tóun jẹ́ ọmọ kékeré, bó ṣe dúró sí òun ní kékeré. Thank you gifters, please help me to power tap. Ó sọ òun ó mọ̀ọ́mọ̀ play ẹ̀ fún wa ká lè mọ̀ ká má jẹ pọ̀ wípé there was something Saheed Osupa sọ fún òun nípa bọ̀bọ̀ yìí pé bó ṣe dá tó, that àmì Ọlọ́run ó máa ń lérí pé òun tóbi, bóun ṣe mọ bóun ṣe lè bá tèèyàn jẹ, bóun ṣe lè tún tèèyàn ṣe lòun ṣe ń bá tèèyàn jẹ. Téèyàn bá ṣe òun, ó ní tó ń bà òun lẹ́rù nìyẹn wípé because nǹkan tí Saheed Osupa ti sọ fún òun nípa bọ̀bọ̀ yìí, ó wá tún wá release another voice note after the one tó náà fi ń léhùn kiri yìí. This is the voice note now. Nínú voice note yìí, Saheed Osupa lẹ́ ń gbọ́ tó ń sọ̀rọ̀ yẹn, ó ní ó ya wèrè gan o, ó ní nǹkan burúkú lọ́wọ́ o. That means pé Saheed ń sọ fún wípé Káfí Olúbùkọ́lá, do you want to come up to tell us more, because I don't know what you're talking about. Ó ń try láti sọ fún wa wípé Saheed Osupa ń try láti sọ pé bọ̀bọ̀ yìí ya wèrè gan o, ó burú gan o. Ṣé ń gbọ́? Àbúrò ò ní ṣe wá o. Òun sọ bí gbàtẹ́ pé power tap wọ́n fún mi ní kíní ẹjọ́ ẹ bá mi power tap please. He is making us to understand àwọn àfáà burú gan, mo understand, but he's trying to talk about the other guy. Àmì Ọlọ́run ló ń try láti sọ wípé kó lọ bẹ àmì Ọlọ́run. Ṣé ń gbọ́? Ẹ máa gbọ́. Tẹ́ bá gbọ́ bọ̀bọ̀ yìí yẹn Saheed sọ pé n tó bá ń dùn mí fáwọn àfáà nìyẹn, ẹ máa lè ṣàdúrà, ẹ lè ṣe, àwọn èèyàn dẹ̀ máa ṣèkà fún yín, ẹ máa ṣe kinní wípé kí wá ní gbogbo nǹkan tẹ́ ẹ ṣe, ẹ máa gbé wọn lọ sí court. So he was talking about àfáà generally. láti gbà yẹn bẹ́ẹ̀ ni o. Ẹ rí, ó ní àfáà, tẹ́ bá rántí pé àfáà Saheed Shittu ó máa ń tackle àwọn àfáà ẹlẹ́bọ for a long time, tí gbogbo ẹ̀ tẹ̀ máa sọ pé kí ló tẹ̀ ń jà lórí social media. And there was a time jẹ́ pé wọ́n charge àfáà Saheed Shittu lọ sí court. Saheed Osupa bó ṣe ń gossip pẹ̀lú ẹni tó believe pé ọmọ òun wípé pẹ̀lú gbogbo tẹ́ bá lẹ́ mọ kéwú ẹ lágbára, kí ló tẹ̀ lè dí pẹ̀lú àfáà Saheed. Ó máa ń sọ dáadáa, àfáà Saheed máa ní tẹ́ bá mọ̀ pé ẹ ní ẹbọ, ṣé you understand? Madam, you said madam, are you against Osupa? Let know so that you're Mosadoluwa ṣó gbádùn. Ẹ bá sọ fún ṣó gbádùn Mosadoluwa ṣó gbádùn. Tó bá gbé account mi wálẹ̀ kí ló fẹ́ ṣe? Ó jẹ́ Ọlọ́run, ó jẹ́ Ọlọ́run. N tó máa ń sọ ń pa yín nìyẹn. Ẹ ní jẹ́ ká gbọ́. You're sick. Now, Saheed Osupa was saying wípé, you know, can you imagine? Saheed Osupa was saying pé you can imagine wípé pẹ̀lú gbogbo bí Saheed Shittu ṣe máa ń bú wọn yẹn, you understand? Bí Saheed ṣe máa ń bú wọn yẹn, ṣó dáa kó má lè rí nǹkan kan ṣe sí. You have a godson
tó kàn open up tó kàn rò pé jẹ́ kí n bá sọ̀rọ̀ freely ọkẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀dùnú pé ó máa ń dùn mí bí Saheed ṣe máa ń bú wọn yẹn wọn ò rí nǹkan kan ṣe fún o wọn máa ń gbé lọ court ṣó dáa ṣé ọ̀rọ̀ court ni tẹ́ bá mọ̀ pé lágbára normal gossip between a son and a father. ṣe ti gbé ọ̀rọ̀ Adamson yẹn ló ṣe bẹ̀rẹ̀ sí í sọ ń pa ẹ̀ yìí ó ní bọ̀bọ̀ yìí ṣe mo he was talking about Alfa àmì ọlọ́run yẹn wípé ó sọ̀rọ̀ Alfa ìfóhùn do you understand ó sọ̀rọ̀ Alfa ìfóhùn òun ló ṣe mọ̀ọ́mọ̀ kọ́kọ́ play níbi tí Alfa yẹn ti ń ṣe wáàsí ó wá ń sọ ń sìn ẹ jẹ́ ká gbọ́. He tampered with the voice. Agbẹ́sà network ẹ̀ ń fèlè sà. Mo ń gbọ́ yín báyìí. Bẹ́ẹ̀ ni òun lẹ́lẹ́ tí wọ́n fi ń sàtẹni tó ń bá wọn jẹ́ kiri. Àbí o tí mo mú lọ kóòtù. Ayé burú. Ayé ṣe kí ni? Ayé burú. You can see pé gbogbo bó ṣe ń record voice Saheed Osupa ní period yìí lórí ọ̀rọ̀ Adamson yẹn bẹ́ẹ̀ ló ń ṣe àgbọ́yé bí ẹni tó fẹ́ yàgbẹ́. Meanwhile ó mọ ohun tó ń ṣe. People are saying he tampered with the voice. I don't understand. Sincerely, kò yé mi. Bóyá ó tamper pẹ̀lú ẹ̀ or not, you will come up and, analyze it. But orí ọ̀rọ̀ Adamson yẹn, ó mọ̀ play voice, play ibi tí bàbá yẹn ti ń ṣe wáàsí láti lè fi collaborate nǹkan tí ó ń sọ ni. Wípé ó ti bà Alfa yẹn jẹ́ fóun, ohun tó ń try láti sọ nìyẹn. Wípé Saheed Osupa ó ti bà Alfa àmì ọlọ́run jẹ́ fóun. You recorded your godfather's voice láti báyé ẹ̀jẹ̀. It is obvious that this guy was sent to Osupa. Whoever. And tẹ́ bá rí pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú pé ó yìí mean business. A jẹ́ pé àwọn yẹn yìí dúró wípé àní ò tí ì parí iṣẹ́ o gbọ́dọ̀ bá tiẹ̀ jẹ́ délẹ̀ ni. Ṣé fídíò yé wa dáadáa? Lẹ́yìn ìgbà tí mo kọlu àmì ọlọ́run látara Alhaji Saheed Osupa lórí fídíò tí wọ́n ní kí n ṣe fún bàbá Kọ́lá Olóòtú tí wọ́n rán mi pé kí n ṣe fún wọn. Lẹ́yìn ọjọ́ kẹta tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ Alhaji Saheed Osupa sọ pé kí n lọ bí àmì ọlọ́run bó tẹ̀ jẹ́ pé mi ò sẹ́ wọ́n rán ẹnìkan tẹ̀lé mi pé kí n lọ bí àmì ọlọ́run. Mo ṣe bẹ́ẹ̀ mo lọ bí àmì ọlọ́run. Lẹ́yìn ọjọ́ kẹta Alhaji Saheed Osupa pè mí wípé àmì ọlọ́run kò dáríjì mí ó lè ṣe mí níkà o. Ṣé ń gẹ́ ẹ̀tẹ̀ ó ní Saheed Osupa rán òun pé
kóun lọ bẹ àmì Ọlọ́run ẹ pé ó ní a máa lọ bẹ àmì Ọlọ́run òun tún lọ bẹ àmì Ọlọ́run òun mọ̀ pé òun ò ṣẹ́ o òun tún lọ bẹ̀ ó ní then the same Saheed Òṣùpá came back to him láti sọ pé àmì Ọlọ́run ò dáríjì ẹ o so nǹkan tó ń bà ẹ́ lẹ́rù gangan nìyẹn pé àmì Ọlọ́run ò dáríjì ẹ ó dẹ̀ ti mọ̀ pé Saheed Òṣùpá ti sọ fún ẹ rí wípé àmì Ọlọ́run máa ń bà tèèyàn jẹ́ kábíyèsí Ọlọ́run. You are standing as èṣù lẹ́yìn ìbejì àwọn kan wà níbì kan tọrọ ẹ sí Saheed Òṣùpá. bá mi pé kò dáríjì mí kẹ ó ló lè ṣe mí níkà o náà máa introduce àáfà kan sí mi a máa ṣiṣẹ́ fún mi mo lọ sílé Alhaji Saheed Òṣùpá wọn ò dọ́rọ̀ àáfà sọ mọ́ Alhaji Saheed Òṣùpá kí ló dé àáfà àtẹ́sọ́ pé fẹ́ introduce mi tí ó máa ṣiṣẹ́ fún mi látara wípé nǹkan aburú tí àmì Ọlọ́run bá ṣe kó mọ́ lè ràn mí Alhaji Saheed Òṣùpá wọn ò dá mi lóhùn wọn ò dá ọ̀rọ̀ yẹn sọ mọ́ ní ọjọ́ kan Alhaji Saheed Òṣùpá wá pè mí bẹ́ẹ̀ ṣe mẹ́nu lé ọ̀rọ̀ àmì Ọlọ́run. I am ad hoc. Can you not listen? I am not talking about this voice note. What he said right from the onset. Ó ní Saheed Òṣùpá sọ fún òun pé àmì Ọlọ́run burú gan. Ó máa ló lè bá tèèyàn jẹ́. Ó nítorí ẹ̀ ló ṣe sọ fún òun pé òun á mú òun lọ bá àáfàá tó máa ṣiṣẹ́ fún òun. Go back to all his videos. And that's why tí òun wá fi ń dúró lórí ìyẹn. Ìjọ yẹn gangan ni mo bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn. Ibi tá a bá parí conversation yẹn kí n lè tún ọ̀rọ̀ yẹn gbọ́. Àtijọ́ yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn mi ṣe betrayal. Nígbà tá a sọ̀rọ̀ tán, mo wá bí ọ̀rọ̀ yẹn padà. Ìyẹn ni voice note tẹ́ gbọ́n sìn conversation mi àti wọn. Ẹ̀rù bà mí. Ara mi gbọ̀n rìrìrìrì. Mo ní mo wo ga o. Sáyé mi ò ti bàjẹ́ báyìí. Lọ́mọdé káyé mi ò bàjẹ́. Kò tọ́jọ́ kò tó sùn. Ọmọ oṣù mẹ́jọ àti ọ̀sẹ̀ méjì ó kú mọ́ ìyá Sunna nínú ọlọ́mọdé ká. Anybody can have stillbirth. Ọlọ́run má jẹ́ kí a ṣìsọ Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká ṣiṣẹ́. There are times tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn wàá máa rò pé èèyàn kan ló ń ṣe ẹ́ ni. Your wife had stillbirth at 8 months plus. O dẹ̀ believe pé ọ̀rọ̀ ní pé torí Saheed Òṣùpá rán ẹ níṣẹ́ o lọ bú bàbá Gébú ìyẹn bàbá Kọ́lá Olóòtú ni wọ́n ṣe tàka sí ẹ làmì Ọlọ́run ṣe tàka sí ẹ according to you ni ọmọ ṣe kú mọ́ ìyàwó ẹ nínú according to you èmi ń sọ anything can happen to anybody at any time. Ìlú òyìnbó tá wà yìí àìmọye òyìnbó tọmọ ń kú mọ́ nínú Ọlọ́run ò ní jẹ́ ká rí wẹ̀ kò ní jẹ́ tiwa kò ní jẹ́ pín wa anything medical can happen to anybody. Tó o bá ṣiṣẹ́ fún Saheed Òṣùpá ó lè ṣẹlẹ̀ ó dẹ̀ lè má ṣẹlẹ̀. Ẹrú ẹ̀ mọ̀ mo pe Alhaji Saheed Òṣùpá fún iṣẹ́ abẹ pípẹ́ láti ràn mí lọ fún owó wọn ò ṣe ń gbà yẹn wọn kàn notice pé gbogbo ìjàmbá tó bá ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ìgbà yẹn Alhaji Saheed Òṣùpá wọn ò ní assist mi rárá bóyá ó ní kọ̀lọ̀fín ó ní bánú ni yes ó ní bánú ni gbogbo ẹ̀yin tẹ́ sọ. ṣé ń gbọ́ ó ní tẹ́ gbogbo ìgbà after tóun ti wá help Alhaji Saheed Òṣùpá láti lè lọ bú àgbàlagbà tó wọ́n wá fi ń bá òun jà tí àwọn àgbàlagbà yẹn fi wá nà òun lẹ́gba ó ní láti gbà yẹn kò wá sí oore tóun lọ bá Alhaji Saheed Òṣùpá pé ẹ wò torí oore tí mo ṣe fún yín yìí ó ti di bí mọ́ mi lọ́wọ́ problem dé o ó ní Saheed Òṣùpá ò kì í ṣe fóun ó ní that means pé ó ní kọ̀lọ̀fín nú ẹ ti understand nígbà tó pé má náwó sí mọ́ o má náwó lé lórí mọ́ o. pé bẹ́ẹ̀ nítorí owó ni mo fi ń bá Alhaji Saheed Òṣùpá jà irọ́ o mi ò fẹ́ pè wọ́n pé wọ́n fún mi lówó oúnjẹ o àbí owó bá tí kankan irọ́ o tí challenges bá dé náà ni mo máa lọ sá lọ bá wọn o tí jàmbá aburú bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi ni mo lọ máa ń ké sí wọn o kì í ṣe pé bẹ́ẹ̀ kí wọ́n fún mi ní owó àbí kí n fi ra mọ́tò àbí kí n fi jẹun àbí kí n fi wọṣọ kọ́ o mi ì tọrọ owó lọ́wọ́ wọn o àwọn fọ́ìsàn tó wá jẹ́ evidence fẹ́ mi tó jẹ́ proof tí n bá release ẹ̀ ayé wo ni mo wá fẹ́ sọ fún pé èmi àti Alhaji Saheed Òṣùpá máa ń sọ̀rọ̀ báyìí wọn ò ní gbà mí gbọ́ láyéláyé proof ni mo fi ṣe mi ò betray wọn. You betrayed him. You betrayed his trust because the video you have played kò sí nǹkankan tó really bring out pé òun ló ń ṣiyẹ́ òun ló jẹ́ kí torí wàhálà tó ṣe fún ló jẹ́ kí ọmọ kú mọ́ ìyàwó ẹ̀ nínú kò sí nǹkankan tó bring it out pé aláàánú ẹ̀ tó ní kò sí nǹkankan lọ́wọ́ ẹ̀ mọ́ because of oore tó ṣe fún ni. You betrayed his trust
And that is why people are against it. Okay? Look, somebody, how do you say you have not betrayed? Kilo play síta. Kalo play voice note tó pé a fi rí nǹkan kan tó pé ó ní nǹkan ṣe directly pé ó pa ẹ́ lára. Àwọn ayé lè sọ pé no wonder tó fi kígbe síta. So nǹkan tó fi kígbe síta yìí. So nǹkan tó fi play voice note yìí. It has nothing to do with you. It has more to do with betrayal. It has more to do with pé wọ́n ẹ̀sìn kò bá tiẹ̀ jẹ́ ni. Ẹ wo inú ogun tí wọ́n fi mí sí láti ọdún yìí. Ẹ wo fídíò tẹ wò tán sìn. Aláàánú mi ẹ̀ náà ẹ wo tó ti ń ṣẹlẹ̀ sí báyìí. Ọlọ́mọdé òkú. Mo tí mò ń sọ. Aláàánú ẹ̀ challenges ń dé sẹ́dà Ọlọ́run má jẹ́ ká rí. Kò sí business wo ìlú òyìnbó téèyàn wà yìí gan business ń dàrú fẹ́ lòmíì. Why must it be torí pé o ti believe pé àáfàá yẹn ló wà ń dé ọ̀rọ̀ yẹn? It's not nice. Bóyá o lọ sí àwọn ibì kan wọ́n sọ fún ẹ pé lọ pariwo Saheed Òṣùpá síta o òun àti àáfàá yẹn náà ń ṣe ẹ́ ní o because I don't understand. Mo tí mò ń sọ mi ń ṣe ọ̀dàlẹ̀ ìjà rántí Mohbad bí Mohbad ṣe pamọ́ra títí tí ó sọ̀rọ̀ ó lọ sí àgọ́ ọlọ́pàá àwọn ọkọ̀ bẹ́ẹ̀. Wọ́n tún ti gbé ti Mohbad wọnú ẹ̀ wípé Mohbad torí pé kò sọ̀rọ̀ àwọn alágbára ló wá pa Mohbad. Ìwọ sọ pé àwọn alágbára ló pa Mohbad ń sìn torí pé Mohbad ò sọ̀rọ̀. Àwọn kan níyàwó Mohbad ló pa. Ta ló wá pa Mohbad gangan? Ikú mélòó ni Mohbad kú gan? Ìṣàn síbẹ̀síbẹ̀ lọ́wọ́ pamọ́ra kò sọ̀rọ̀ fún ayé ìgbà tó páyín tán àwọn náà là tó ń bu ẹ yẹ kó sọ. Nígbà tí Mohbad the videos we saw aríbi tó ti ń na Mohbad ń ta káàkiri ni àfáà Sunna aríbi tí wọ́n ti ń na Mohbad ń ta. A rí àwọn tó ju Mohbad lọ tí wọ́n believe pé Mohbad ò gbọ́rọ̀ sáwọn lẹ́nu tí bàbá ẹ̀ náà lè sọ pé wọ́n fi àjùlọ hàn ni. Ìyẹn la rí àti rẹ̀ tó ṣí ẹ ní bóbò. Àríbi tí Saheed Òṣùpá ti ní kọ́ lọ́ba ẹ̀ ṣí ẹ ní bóbò kábàá sọ pé yẹn la rí. Pẹ̀lú àwọn fans ẹ̀ gan tó ti wá bú èmi ń bíbà yìí nísìn bọ̀dá tó ṣorí bí orí pentagon yẹn tó wá bú mi. Ṣé wọ́n ti ṣíwọ́ ní ẹgbàá níbì kan ni? Àríbi tí Mohbad àdẹ̀gbọ́ àwọn èèyàn kan tó sọ pé Mohbad lived with fear. There was a woman níbi lẹ́kíngbà yẹn níbi chevron ó ní Mohbad bá wá jẹun lọ́dọ̀ òun ó ní wọ́n máa ń lù ṣeré ni wọ́n máa ń lù káàkiri ni ṣé wọ́n ti lù wọ́ bẹ́ẹ̀ ni. Àríbi tí bọ̀dá wa tó ti mú ẹgbà dání that's bọ̀dá wa kí ló ń jẹ́ náà ẹjọ́ kí ló kọ bọ̀dá tó máa ń nàyàn kiri yẹn wọ́n mú ẹgbà dání báyìí tí wọ́n sọ fún Mohbad pé ó ní kú omi bàrin bí lẹ́nì ó ní kú omi lẹ́nì àbójá wèrè ni. A rí yẹn náà. A rí ibi tí gbogbo ẹ̀jẹ̀ ti bo Mohbad lára. Sam Larry bọ̀dá Sam Larry uncle Sam Larry tí wọ́n ti ṣe beating wọ́n ti ṣe fún Mohbad. A rí and we saw níbi kan tó wà nínú mọ́tò tí Mohbad ti ń kígbe tí àwọn kan kígbe pé ẹ̀rí nǹkan tí bọ̀dá Sam Larry ẹ̀rí nǹkan tí Sam Larry ṣe fún Mohbad wọ́n ti na Mohbad ẹ̀rí nǹkan tí Sam Larry. We saw that. That was why people stood up for Mohbad and said Mohbad cried out. And Mohbad went to the police station. Ó lọ kọ petition nípa àwọn tó le. Ṣé wọ́n lù ẹ́ kiri ni? Ṣé àwọn fáǹsì Saheed Òṣùpá ṣé wọ́n lù ẹ́ kiri tó kígbe ni? Why are you comparing that to Mohbad's case? Èmi náà fi ń pariwo sí o ni mo fi ń sọ̀rọ̀ ìdí tí mo fi ń rí ìkọlù láti gbà ẹni mi ṣe betrayal ìdí nìyẹn bẹ́ẹ̀ ni ṣe ti wá rí wípé èmi nìkan kọ́ ni ọlọ́pàá máa gbọ́rọ̀ ẹnu ẹ̀ tí ọlọ́pàá bá ti mú mi tí mo ti yọjú síbẹ̀ aláyé Saheed Òṣùpá náà kí wọ́n máa wọn náà kí wọ́n á ro tẹnu wọn kò sí kú bẹ́ẹ̀. Aláyé Saheed Òṣùpá ọlọ́pàá máa kó everybody ní at this rate ọlọ́pàá máa kó kíni ọlọ́pàá máa kó everybody ní. Bọ̀dá wa àfáà Sunna ní òun nìkan kọ́ ni ọlọ́pàá máa gbé o wọ́n ní ọlọ́pàá máa kó everybody ní. Wọ́n ní kọ́ bí Saheed Òṣùpá kí ni kọ́ bí Saheed Òṣùpá? Because if you're telling them to arrest Saheed Òṣùpá you must have something. That's why I said he's got a lot of things that he's keeping. Bóyá kò tí fẹ́ kí ti gbogbo wa gbọ́. Bóyá Saheed Òṣùpá ní kó pààyàn fún orí ni o bóyá yẹn la máa gbọ́ tó ọlọ́pàá gbọ́dọ̀ kó everybody
nígbà tó sọ pé òwò ló ṣe ìwọ ló fi kọ́lọ́pàá gbé oní ọlọ́pàá máa gbé Saheed Òṣùpá náà ni for what kí ló ṣe ó gossip pẹ̀lú ẹ̀ nípa kí ló máa sọ pé ó ṣe náà ṣó gossip pẹ̀lú ẹ̀ nípa èèyàn ni ìyẹn náà ṣe máa mú ọlọ́pàá máa kó everybody ó yìí máa kọ́ ọlọ́pàá ló máa káwà gan ta wà lórí ìlú. ìdí ni gbogbo tí wọ́n ń pamọ́ láti yọ ọdún ìní yẹn gbogbo àjálù aburú ṣẹlẹ̀ sí mi ọkàn rẹ̀ ní síta ni pamọ́ ní ìfẹ́ páyín lójijì mo jẹ́ ń pariwo síta ṣé kò tó torí gbogbo ẹ̀yọ́. Maybe this guy doesn't understand how the law works. Kò sóògùn ní police station ó lè sọ pé èèyàn kan ṣàgùn sí ẹ kó gbé lọ sí police station. Uncle ó ní wọ́n máa pe Saheed Òṣùpá wọ́n máa pe àfáà Sunna àbí kí ló kọ àfáà àdìọ́dá wọn yẹn tó bá pè wọ́n kí ló máa náà ṣe fún ẹ wà náà sàsí ẹ because you said a lot of things have been happening to you which are spiritual. O lè gbé spiritual matter lọ sí court. Court works with evidence and facts. If you don't have your facts, if you don't have your evidence, there is nothing court will do. But Saheed Òṣùpá has facts and evidence to show that you are defaming his character. He has facts and figures of you recording him tó lè gbé lọ sí police station. Ìwọ ò ní kankan. Ọmọ ìsọpọ̀ ọlọ́pàá máa kó everybody ni. Mi ìgbọ́wọ́ ẹ̀rù ṣá ọlọ́pàá máa kó gbogbo wa kẹ̀. Wọ́n máa kó gbogbo àwọn fans Òṣùpá. bí ọ̀jọ̀gbọ́n ní làákà gbogbo Nàìjíríà ẹ bá wa dá sí o ẹ bá wa dá sí o bí adájọ́ ayé kan ò bá dáadáa tọ̀run ó tún dá bẹ́ẹ̀ ni bá mi ṣe fídíò yìí. Àti ń share. This is all you want. Social media validation, the money, the clout. That's all you need. Nothing else. Because ẹjọ́ yóò dé court. Ẹ jẹ́ ń gbá àwọn èèyàn gòkè. Ó yá, jẹ́ máa gbé yín gòkè. Tẹ́ bá ti ń gòkè, ẹ máa mute so that ẹ lè sọ̀rọ̀ tí bá ti ní kẹ́ máa sọ̀rọ̀. Ọlá dọ́là. Ẹgùnkẹ́ mute o. Ọlá dọ́là, you here? Ta ló fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀? Ẹ má bínú, I just came in now. Ṣé fẹ́ sọ̀rọ̀ àbí kẹ́ ẹ̀ tí rẹ̀ dì kí n gbé yín bọ́lẹ̀? Next person. Mi ti ready, ẹ jẹ́ kẹ́nìkan sọ̀rọ̀ náà. Ó yá. Next person. Ta ló fẹ́ sọ̀rọ̀ kó bẹ̀rẹ̀? Mo ti ń gbé yín gòkè, ó yẹ ẹ sọ̀rọ̀ o. Ẹ káalẹ́ sà o, ṣé wà okay? Ṣé rí nǹkan tèmi kàn ní sọ nínú ọ̀rọ̀ yìí pé àfáà Sunna ò mọ nǹkan tó ń ṣe. Ó yẹ bọ́lẹ̀, ẹ̀yin ṣẹ̀dí ni, ẹ̀yin wà nínú bọ́ọ̀sì. Ó yá next person, ẹ máa sọ̀rọ̀ lọ ń kú tẹ̀ ń sọ̀rọ̀ lọ. Òye ayé kò tí ì yé má nìyẹn rárá. Èèyàn bá dàgbà ńgbà míì kò tí ní ìpéyàn lọ́pọlọ. Pláfọ́ọ̀mù ló fi ń jẹun. Nǹkan tó fẹ́ ni pé followers yẹn ló ní ìdí. Torí tí ò bá ṣe pé followers yẹn ló ní ìdí. Yorùbá ní ẹjọ́ lèèyàn máa ń kọ́. Kó tó jà. Kò kọ́ ìjà rárá. Ẹjọ́ ló ń kọ́. Ẹjọ́ tó wá fi ń jẹun yẹn ọlọ́mọdé kó jẹ́jọ́ yẹn náà ló máa ṣe kópa ń sìn. Àmín Jésù. Torí kí ni oríṣìí tí mo fi sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ ni pé ìwọ tó o ní 100% loyalty ló ní sí màmí. Ṣé irú loyalty yẹn dẹ̀ ti wá tán nìyẹn tó fi jẹ́ pé gbogbo orú àwọn nǹkan báyìí kò dẹ̀ lè ṣe fún un láti bring it down. Kò yẹ kó lè rí bẹ́ẹ̀ yẹn náà. Gbogbo nǹkan tó ń fúnra lára ẹ̀ tí wọ́n á ń sọ. Ẹni pé látẹ̀yìnwá kò ní sọ títí ẹ̀. Ìkọ́kọ́ ló máa fi bring up láti fi sọ̀rọ̀ yẹn jáde but òun ò ní sọ nǹkan yẹn á sọ ti tẹ́lẹ̀ á ní nǹkan báyìí kò ní sọ ju bẹ́ẹ̀ lọ betrayer gidi ni má nìyẹn o betrayer ni ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ó yẹ kéèyàn sì múra ẹni téèyàn máa ń sá fún ni kò sí ẹni téèyàn máa ń súnmọ́ rárá kò sẹ́rí bó travel ibo ló lọ kò síbi kankan tó lọ irọ́ ló ń pa kiri àdúgbò but bó bá pẹ́ tó bá yá náà àṣírí ẹ̀ sì máa padà tú kóòtù tó ló fẹ́ dá sí yẹn ibẹ̀ yẹn gbọ́gbọ́n náà ti máa padà parí ọ̀rọ̀ ẹ̀ ṣe ọ̀dà sáà torí àfáà Sunna ó fọ́pọ̀ gan ẹ̀wọ̀n tó ti
tí ẹ mọ̀ nǹkan tí fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹ̀ gan. ẹ ṣe bóyá ó ní nǹkan mi torí tí àwa ò tí mọ̀ bóyá ó ní àṣírí ọ̀gbẹ́ni Saheed Osupa King Saheed Osupa lọ́wọ́ tá a mọ̀. èyí tó lágbára jù ni pé wọ́n sì ò bá ti pààyàn fún tí bí ó pààyàn fún ká máa wó lọ. ok ẹ ṣe gan ni ẹ bá mi power tap o ya next person. ẹ ká lẹ́sà o Adex ṣe wà ok sir ẹ power tap o. ṣe orí bọ̀bọ̀ yẹn ò pè ọpọlọ ẹ̀rẹ́ ìjọba I'm sorry to say ṣe rí gbogbo voice note tó sì gbé jáde yìí bí láì kan sí mo join lọ́sàn-án yìí àfáàsùn náà ní kankan tó fẹ́ gbé jáde mọ́ nǹkan tó kù lọ́wọ́ ẹ̀ ló sì gbé jáde because kó tó gbé voice note eléyìí tó gbé jáde ní àná yìí ó ti fẹnu sọ ipe bíi ti Alhaji Saheed Osupa tí wọ́n ti fẹnu bá a ti ṣe ìjàmẹ́ àmì Ọlọ́run jẹ́ ó ti fẹnu sọ tó lè padà gbé jáde àti níwà tẹ bá lísìn sí story yẹn dáadáa kò ṣe é pé ìjọba ìmòye sọ sí comment section pé ibi tó ti ní Alhaji Saheed Osupa sọ fún un pé àmì Ọlọ́run máa ń ba tèèyàn jẹ ṣé bó máa ń rìkọ́ọ̀dì ni kò yẹ kó fẹnu sọ bẹ̀yẹn lásán náà ó yẹ kó rìkọ́ọ̀dì ẹ̀ sílẹ̀ náà sílẹ̀ ni ó yẹ kó rìkọ́ọ̀dì bẹ̀yẹn ni ó ṣe ìbánilọ́jọ́ sórí àdásí kan tí wọ́n sọ yẹn ẹ máa rí pé sórí ní Alhaji Saheed Osupa sọ fún ó ṣàmà ní bó ṣe ń bọ̀rọ̀ bọ̀ so wọ́n bọ́rọ̀ àwọn àfáàbọ̀ yìí pé àwọn àfáàbúrò wọ́n ní nǹkan lọ́wọ́ àgbàlagbà Ọlọ́run ló fi wọ́n ṣàgbàlagbà ó dàkọ̀ ọjọ́ ọmọ kékeré ìyẹn ló ń bá bọ̀ débi pé ó tó fi sọ̀rọ̀ yìí pé ṣé ìjàmí àmì Ọlọ́run ó sọ sórí àdámsì fáwọn ọgbẹ́ nìyẹn ṣoore fẹ́ nìkan bó torí blackmailing tó ń fẹ́ ṣe ló ṣe sọ pé Alhaji Saheed Osupa ló sọ pé ṣé ìjàmí àmì Ọlọ́run ló bá ti àdámsì jẹ inú fi dẹ́bi pé máyẹn náà jáde wọ́n gbé lecture jáde lórí ọ̀rọ̀ yẹn so èmi ò rò bí gbogbo wọn tó fà yìí èmi ò rò bí ó yẹ kó má ní níwọ̀n kan tó máa rìkọ́ọ̀dì sílẹ̀ èyí tó fẹnu sọ fún wa pé wọ́n sọ fún un pé ṣé ìjàmí àmì Ọlọ́run bá tèèyàn jẹ́ yẹn ó yẹ kó fẹnu sọ fún wa àbí ó play yẹn náà kà gbọ́ voice record là ń gbọ́ látọjọ́ yìí gbogbo wọn tó ń wá ó fẹ́ máa ṣe sí cloud ni àwọn tí wọ́n ti sideline yẹn láti 2023 because èmi gbọ́ program kan bóyá last week máa kọjá msat kan tó wà ní Ghana yẹn ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí wọ́n wá ní wọ́n send àwọn voice notes kan sí àwọn ipe kò ṣe máa pè ní àwọn kan tí bọ̀bọ̀ yìí sọ nípa ṣé ìjàmí àmì Ọlọ́run tó send Alhaji Saheed Osupa tóun náà fi ba Saheed ló fi ba àmì Ọlọ́run jẹ́. ṣé bọ́rọ̀ ṣe bó ṣe rí rí so ẹni ká níbi pé wọ́n respect privacy àwọn bàbá kọ́ pí ẹ̀ pé wọ́n á lè mọ̀ pé bọ̀bọ̀ yìí náà aláburú èèyàn ni so àwọn eléyìí tí wọ́n ní ogun nǹkan ìlọ tọ́rọ̀ ìbádé kóòtù sí ó máa jẹ bíbọ ni because ọmọ ẹgbẹ́ kan tóun ṣe ò dáa wọ́n ní bínú mọ̀ pé lóun ò lẹ́sẹ̀ lẹ̀ so ó fẹ́ máa ní views ó fẹ́ máa gba engagement lórí àwọn social media nǹkan tó mìíràn kó ṣe nìyẹn because àwọn ìgbà tí kódà sáàsì yẹn máa sọ wọ́n ní àmì Ọlọ́run ti àwọn Saheed Osupa ti sọ̀rọ̀ àwọn ti sẹ́sùn kan tó wà láàrin àwọn báwọn dẹ̀ ti bá ti àwọn lọ pé àárín àwọn ò lè dàrú so nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ láàrin àwọn yẹn kò ṣẹlẹ̀ gbogbo nǹkan yẹn ló ń bi nínú tó fi ṣe gbogbo tó ṣe yìí so tó bá dẹ̀ sọ pé wà ní. lóyà séèyàn. torí owó ló ṣe wà lóyà sí gbogbo voice record ẹjọ́ ṣe ó gbé jáde kò ṣe voice record èèyàn ó gbé jáde ó dẹ̀ wà lóyà èèyàn tó lè finú fẹ́ dọ̀ ilé ẹ̀ tó gbé ní Màgòdò ó mọ bẹ̀ ìgbà tó kúrò ní Màgòdò tó kó lọ sí Lẹ́kì ó mọ bẹ̀ so ẹ máa rí bẹ́ẹ̀ ni ẹ lọ́ọ̀fù ẹ̀ gan so iṣẹ́ tó ń ràn wá ṣe ló ṣe gẹ́gẹ́ bí gọ́dẹ sọ ẹni tó lọ́wọ́ bá dẹ̀ ti gbé ga ni èmi ò rò pé lè ṣubú because àwọn èèyàn wa wọ́n reason massa yìí dáadáa emotional àwọn míì fi sọ̀rọ̀ pé yẹn kò yẹ kó ṣe bẹ́ẹ̀ fún kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ó lè expect ẹni ìmọ̀ afún ẹ̀ ló ti bẹ́ẹ̀ build the platform ẹ̀ ìgbà sẹ́ni kòkó ìsìnmọ̀ ẹ̀ ó ní ju bóyá bíi 2,000 1,000 5,000 followers lọ fúnra rẹ̀ ló fẹ́ nu ara ẹ̀ sọ fídíò ẹ̀ ṣì wà lórí page ẹ̀ òṣàdì níṣẹ́ pé millions views tó máa kọ́ rí láyé ẹ̀gbà tó bẹ̀rẹ̀ sí tẹ̀lé Alhaji Saheed Osupa ni so kí ló tún wá fẹ́ wúwo ló fẹ́ lè èmi ò dẹ̀ bílíìpì ẹni yóò fún lówó rárá ó lè wà lọ́dọ̀ èèyàn for over 10 years ó sọ pé òrí nǹkan kan bẹ̀rẹ̀ ó dẹ̀ sì dúró síbẹ̀ ìjà ló dé lórí dòwe ṣé wọ́n tó gbélé àmì Ọlọ́run fún 9 years ṣé ó sọ̀rọ̀ yẹn lórí social media kó gbélé àmì Ọlọ́run fún 9 years. kò sọ bẹ́ẹ̀ dandan kíní láti gbọ́ Amzat láti gbọ́ can you imagine. ẹnà ọ̀dọ̀ Amzat láti gbọ́ kò sọ pé gbélé ẹ̀ fún 9 years so ìyẹn ló máa sọ fún gbogbo agbé Alhaji Saheed Osupa fún olóòtú èmi dẹ́ máa bìlíì.